ilé ìwé ni wọ́n fi wá sí àwọn bàbá wa jẹ́ àwọn ògbójú ọdẹ. Ògbójú ọdẹ kú iṣẹ́ ribiribi lókè ẹ̀gàn. tí wọ́n ti ń sọ ǹdẹ for donkey years kí àwọn orúkọ tá ń dá ẹ̀ kí wọ́n tó wáyé kí àbáláyé tó wáyé ni àwọn bàbá wa ti wà nù ọdẹ tó ti yìn ní àti omi funfun tí a yà ní gáràjì ọlọ́dẹ wọlé omi funfun yẹn ni wọ́n bí àwa sí. àmọ́ gbàbẹ̀ lọ sí àbá òwò. bó ṣe rí nìyẹn a ò mọ tí jẹ́ ọdẹ ṣùgbọ́n gbà tó dé stéèjì kan èmi náà rọ ìbọn fúnra mi ẹ wà lérú ìbọn wo ni ọ̀brẹ́là tẹ́ mọ̀ ọ̀brẹ́là tẹ́ńgà àwọn bàbá wa ń yìn àwa náà wá ká ọ̀brẹ́là nídìí nígbà tá a ká ọ̀brẹ́là nídìí báyìí àwa lù ó ṣe pẹlẹbẹ àwa lù èmi náà wá gbẹ́gi mo wá dè mọ́ ara ọ̀brẹ́là mo fi ọjà ń gbá bí àwọn alágbẹ̀dẹ ṣe ń ṣe tá ń lọ wò wọ́n èmi náà fi dì sí so àmọ́ fi padì aládìyẹ ní okòfẹ́ ńgbà yẹn so tẹ bá dé okòfẹ́ tẹ bá ní ẹ lọ Tásọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì síráàfù kan wà níwájú Tásọ̀rọ̀ yẹn ibẹ̀ láti máa ń pa aládìyẹ èmi ni ring leader tí ń gbé bọ́n dání ẹnìkan ní ó bá fi iná sí ihò tá a lù tí bá ti nà irú ẹ̀ kúlẹ̀ láti wọ́n àti bá ti nà sí báyìí ẹni ó sàtánà tó fi sí iná òrò gbà àní jẹ́ ò torí pé àgbọ̀dọ̀ gbé délé àtàrí pé àwọn náà bẹ̀rẹ̀ ọdẹ gbà mí bẹ ọ̀brẹ́là ó fọ́ dànù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ sí ṣe pé àná ń yìnbọn so gbàtà wa ṣe tá a náà ṣe à ń kọ́pì àwọn bàbá wa àwọn bàbá tó bí wa adijọ́ kan ṣe bí àwọn bàbá lóko wọ́n gbé ìbọn sínú ilé wọ́n á wò pé ìbọn tí wọ́n gbé sínú ilé yìí ṣe bí wọ́n kì í mo ju ọ̀pá sí ó wà ní kìkì mo wá mi ò mọ nígbà yẹn kò sí gbogbo tí wọ́n lò nísìn wọ́n máa yín ìsáná sí ojú kí wọ́n wá fi kíní dì mo wá dá ẹ̀ wò mo ṣe èmi ò tiẹ̀ mọ̀ nípa yẹn mo wá fi iná sí díẹ̀ sódà kí ìbọn yẹn lè ró kó lè lu gbogbo páànù nù lé mo wá àti skul dé ní o primary school mo wá fi iná sí mo ṣe fi iná sí tó ìbọn òró a tún bu ẹ̀tù sí tó kún dẹ́nu torí àgbá ẹ̀ ni àwọn bàbá wa ń rà sílé kì í ṣe irú ẹ̀tù gbàrúfù yìí o iná gún yóò funfun yìnrìn mo sọ lánàá bíbá pàtẹ́ wá ṣe tí òjò bàbá gbètì a sì mọ bí ẹ ṣe máa ń hàn padà so bí àwọn náà ṣe ń lọnu pàtẹ́ bàbá tó kó dé náà ó wá jẹ́ tí wọ́n gbé bọn ẹ̀ wọ́n á ní yẹ̀pẹ̀ ló rọ sínú ìbọn ẹ̀kún báyìí pàtẹ́ wọ́n họ̀ wọ lórí àṣà ẹ̀tù so from there látàrí bí àwọn bàbá wa náà ṣe ń yin ìbọn lẹ́yìn tí wọ́n bá pa ẹran o lóko bóyá lóko wọ́n ru ẹran wá wọ́n kùn tí wọ́n bá yìí kùn ẹran tí gbogbo aládùúgbò ní oko wọ́n á pè wọ́n tí wọ́n bá ti pè wọ́n wọ́n á dáná wọ́n á ṣe bẹ́ẹ̀ ẹran yìí wọ́n bẹ̀wé ọ̀gẹ̀dẹ̀ wọ́n gún yán lóko wọ́n tẹ̀wé ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ wọ́n kọ yán síbẹ̀ wọ́n wá bu ọbẹ̀ yípo ẹ̀ kíní ká kó bẹ̀rẹ̀ sí máa jẹun lọ tó àwọn ọmọ kéékèèké dáa ju irú ọmọ ẹ lọ gbàtà wá ti ń jẹ ẹran tẹ́ẹ̀kẹ́ ń ro wá àmọ́ wá ẹ̀dọ̀ ẹran tó bá wà lọ́dọ̀ yín níbi tẹ́ wà ó èyí ń nà gàlà tí bí lọ mú ó gbà wá lọ́wọ́ gbá so long story ni ibi tí àwọn náà ti di pé àṣà ń kó àwòkọ́ṣe tí àwọn bàbá wa náà ń ṣe so from there àwọn náà rí pàtó pẹ́ tó yá àwọn bàbá wa tún gbéra látọ̀ wọ́n wá mọ́kò ní Ondo State kàtà wá mọ́kò ń bí àjọ wa náà ni akéré wà ló kọ́kọ́ wá o kó tó di pé àwọn náà dé so from there pàtà náà dé àwa ń gbá rìsáàsì bí wọ́n ṣe ń ṣe irú àwọn bàbá tẹ́ ń gbé bá kọ́rùn mo sì burú mo jẹ́ tọ́ọ̀gì èèyàn tọ́ọ̀gì ìjà lásán ni o kì í ṣe pé bóyá mo lóògùn tàbí kíní kan ṣùgbọ́n gbà tá a dá kankan mọ̀ kí n máa lu ọmọ kéékèèké ká ládùúgbò from there. ọmọ Yorùbá àtàtà má ṣọ̀gbẹ́ ẹ̀jì lójú ọ̀rọ̀ ẹ má jẹ́ ká gbàgbé àṣà ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. dáàdì mi máa ń lóko
mo bá ń gbé àjọ ń gbébọn kọrùn mo wà ní primary school ní òkè mi so kẹrẹkẹrẹ gbogbo kan yẹn ń lọ ó wà pẹ́ dáàdì mi wá àwọn tó kó bọ̀ mí ní bàbá òní ọ̀kẹ́rẹ́ kan ní aláṣẹ kan ní orí igi àrígbà tó gun igi ṣùgbọ́n dáàdì mi ò rí wọ́n wá ní kí n nàbọ́ sí aláṣẹ mo ní ẹwẹ́ nù báyìí ó ní dáàdì mi ò rí bí wọ́n ṣe wá rí wọn wọ́n wá ní ṣé kí n wo irin ìbọn pọ̀ mọ́ aláṣẹ wọn tó bá ti ṣe déédéé kí n fa oko ká mọ́ bọ̀rọ̀ gùn bí mo ṣe fẹ́ mo fojú wo báyìí bá sẹ́nà sí ẹ̀ràn aláṣẹ bá bọ́lẹ̀ mo pè bí mo dọdẹ nu àṣebẹ̀ṣẹ̀ ń pẹ̀ràn rèé ká mọ́ bọ̀rọ̀ gùn bí mi náà ṣe di pé báàlẹ̀ ṣe ń kìbọn báàlẹ̀ ṣe ó dòrújọ́ kan mo sì máa ń tẹ̀lé wọn lọ gbé òru tí bá tẹ̀ ń dé wọn débì kan mo máa padà wálé kájọ lọ ó dijọ́ kan mo náà bá kìbọn ìwọ náà bá gbébọn ó doko bàbá mi travel lọ sómi funfun èmi wà ní Akínfọlárin bí Lóńdó State bí á lọ tán èmi náà bá kìbọn bí a ṣe ń sin bí a ṣe ń fọ iná ọdẹ gbogbo ẹ wà nù lémi bí o ní àwọn náà tá à ń lò kó tó gbá ń lo tọ́ọ̀ṣì ó tó 5 bí 6 nù lémi báyìí mo bá fọ́ tó funfun láwù mo bá gbé mo kí kábàdì la máa fi kì kábàdì tí àwọn wẹ́dà fi ń lo àbí àwọn panẹ́bìtà tí a fi ń jó nǹkan bá kì í bá lọ mo dé ẹ̀tẹ̀ kìíní bá gbéná mo tàn ló bá ń lọ èmi náà ń lọ gíragíragíra ká mọ̀ bọ̀rọ̀ mo dóko mo ṣe dóko mo bá rí òkété tó rí lòkété bá ń wò mí báyìí èmi náà ń wò òkété ní mo ń dájú òkété yóò rẹ̀ ni tí ò bá rẹ̀ ṣe bó wò mí kí ló dé tí ò sá lọ bá ní ìmọ̀ nípa ẹ̀ òkété bá ń rawọ́ báyìí ló ń ṣe báyìí iná ló bó lẹ̀ èmi ò mọ̀ pé iná ló bó òkété lẹ̀ mo bá ń wo àmúdájú òkété yóò gbádùn tó bá gbádùn yóò ti sá lọ àbí orí mi ní ìmọ̀ pé náà tí mo gbé lórí òun ló sọ dọ̀dẹ̀ gbà tó pẹ́ lòkété ló bá káwọ́ tì sílẹ̀ lẹ̀ ló bá ṣe wọ́rọ́wọ́rọ́ nínú kókó bókété ṣe sá lọ́nu àṣẹ ìwọ kíní kò rí ọ Sákáwòrò sọnù ìtànkádá máa ń wò ó ní mo ti jágbọ́n rín mẹ́ra sùn ní mo bá tún gba bòmí kọ́lọ́kọ̀rọ̀ kan bá gba àlà oko dádì wa lọ́jà àdé sóko ẹnìkan àbí tí ń wojú ń wàrà ẹrú ẹran wo rèé lójú ń funfun àṣeṣẹṣẹ ni mo bá padà bá gbéná sí gbogbo ò lè ju bí ẹnu ọ̀nà bí irú bí lọ síbí mo bá nàbọ sí ẹ̀yìn kòkó pé ìwọ ẹran ìbọn bá bí yálà yẹ kó yọjú sọmọ òkété kan ti sá lọ lẹ́ẹ̀kan eléyìí ó rẹ̀ ọ́ kò rẹ̀ ọ́ inú òdùn káwọn bọ̀rọ̀gùn ni ṣẹ̀ṣẹ̀ ń bá yọjú dọ̀ báyìí mo ṣe fà náà nù gbáà nínú ro ṣẹ̀ṣẹ̀ ń bá padà sínú Akíntọ́lá gbúrú bá sáré lọ ké lẹ́yìn torí ní kòkó lẹ́yìn pé bá sáré mo á ń wojú ẹ̀ ó pẹ́ ojú yẹn wá ń wálẹ̀ ojú tó ń wálẹ̀ kí nìkan sí bá lọ gbé akọ ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ ọjọ́ tí mo kọ́kọ́ pa ẹran nù mo bá gbé sínú àpò kódà mi ò kìbọn mọ́ mo ṣe délé tí bá gbọ́ gbùrà bẹ́ẹ̀ kan ní dáhùn torí pé gbogbo ẹ̀mí mi kí n dé ọ̀dọ̀ bàbá mi pé èmi náà pẹran so gbà tí mo délé dáàdì mi náà wá látòkò ti dé látòkò fẹ̀ sí Akínfọlárin bí ní abadé ẹni Sunday kan ló lùkọ́ dẹ mọ́mí dáàdì mi ní ṣe ta ló kọ́ níbọn yíyìn so ní wọ́n fi ń sọ pé àjogúnbá ó ti wà nú ẹ̀jẹ̀ mi bí mo ṣe délé mo gbé ẹran lẹ́gbì ó jẹ́ ṣẹṣẹ ńlá dáàdì mi Sunday. ọmọ àlè ní fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ ìṣẹ̀ṣe làgbà lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiẹ̀ ń kọ́. ìta ló kọ́ níbà ṣé bí mo máa tẹ̀lé yín bẹ́ẹ̀ ṣe ń nawọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbá àṣàwò àná ti mọ̀ nù
bí a ṣe ń di during that time one school mo wà ní primary school so from there àti mo parí primary mo di secondary school so wọ́n gbà mí sí Moro local government secondary school ní Kwara State tí a bá dé Ìlọrin a máa lọ sí ọ̀nà Ìgbẹ́tì láti wá yà sí Arọ́bàdì lágbàdé Moro local government ó jẹ́ ilẹ̀ Kwara State bí ó ṣe di pé àwa náà ń di ọdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ nù ebi ni mo ti ọ̀dọ̀ dáàdì mi mo ti gbé ìbọn lọ sí Kwara State sakabula ni o ìbọn àgbélẹ̀rọ òní mo kàn ń lò ìwà tí mo dé Kwara State again mo wá rí i pé tí bá dẹ̀gbẹ́ lọ lóru mo ń parí sí iṣẹ́ ẹran o mo wá rí i pé mo bá lọ ní oko mo rí i pé mo ń rí pòlòfù ọta tó jẹ́ redmade bárẹ̀ èmi ò sì rí rí ẹjọ́ náà ti bí mi so from there a bẹ̀rẹ̀ sí rí gbogbo nǹkan ẹ dákun mo á mú pòlòfù ẹ bó kẹ́rẹ́ fi àwa fi ń dé ẹnu ìbọn sódà kójò máa mọ ọ̀rọ̀ sí ni wọ́n á ní ìbọn èbó lélẹ́yìí èmi náà bẹ̀rẹ̀ sí ìbọn èbó ni ẹni bójú pa bóòrùn pa kì í pàṣánà ní inú mi náà dùn mo bẹ̀rẹ̀ sí wá bàn yẹn ìrówó tí mo lè fi rà mo wá sọ́dọ̀ dáàdì mi bàtà gbọ̀lùdé pé bàbá Kwara State mo ti ń lọ skul mo mọ nígbà bàbá ẹ ẹnìkan lòun fẹ́ tàbọn wọn wá gbé mi lọ láti Gbẹ́tì láti Mègídá lọ sí Ìlọrin ẹni ẹ rà láti Gbòho sí kinní lọ́hùn sí báńdì Kwara State láti kó bọn wọlé ẹni ẹ jẹ́ dẹ́fà ìkejì ìjọ dẹ ètò ajẹ́ dẹ́fà bẹ́ẹ̀ sì kó mọ́ mọ́ nígbà lóun fẹ́ tàbọn lápò mẹ́ta àpò mẹ́ta ó ní ṣé mo bá lọ wo ìbọn yẹn dá bí tó fáìn mo sáré wá sọ́dọ̀ dáì mi bì dáì mi ní kò ń kó àpò mẹ́ta lẹ kó fi ra ìbọn láéláé ọlọ́mọdé kò rà ni mo tún wọra kúkú padà sí school báyìí mo wà ní secondary school so from there kásá ni ó di pé mi ò rí ìbọn rà ṣùgbọ́n ìbọn yẹn ń jẹ mí lógún gbà tó pẹ́ àwọn ọdẹ wà ó jẹ́ ń lo bárẹ̀ èmi náà wá rí i pé bí wọ́n ṣe ń ṣe bárẹ̀ ni mo wá lọ sọ́dọ̀ àgbẹ̀dẹ kan ní Gbẹ́tì àgbẹ̀dẹ yẹn ló kọ́kọ́ bá ń rọ bárẹ̀ àkọ́kọ́ bárẹ̀ yẹn jẹ́ onígun mẹ́rin ní díẹ̀ ìbọn sakabula náà fi rọ́ o ìbọn sakabula ò ní wọ́n fi rọ́ sọ́gbà tí wọ́n á rọ̀ bọ́n mo wá ń lò mo bẹ̀rẹ̀ sí yìn ọjọ́ kan mo yin LG nínú ìbọn because mo believe pé bíbí kò lè pa èkùlù ló wà ń pápá o pé kò lè pa tí má fẹ́ pa bí ehoro kankan ni mo máa yin bíbí sí mo wá yin ẹsẹ̀ jì sí èkùlù gbáà ó mú iná jáde láàrin ó bá ẹran o mo lè ká nu gbókin tó pa ká mọ̀ fọwọ́ mo pa ẹran so ìgbà tí mo wá pa ẹran yẹn kí ló ṣe bọ́n yẹn mo wá gbé padà sọ́dọ̀ àgbẹ̀dẹ wọ́n ṣe wá bá ń tún ṣe àwọn èèyàn mi tó wá tún sọ mi pé wọ́n rọ̀ bọ́n nílọrin pé kíkà ṣùtì ni èmi náà ti rí séyìí díẹ̀ ọmọ skul ni mí o mo wá lọ ọ̀dọ̀ àgbẹ̀dẹ o pé ó lè pé 700 naira ló wá bá ń rọ ìbọn yẹn ìgbà tó wá rọ tán tó ṣe níjọ́ tó ní kí n wá gbà mo débẹ̀ tí mo ti fún lówó sí pẹ̀ ìbọn tó wá rọ nìyí ṣé ìbọn lè lo ọta èjì àwọn oníkòsí tí ò lè lò ìbọn mi kọ́kọ́ wo ẹnu ẹ̀ kó kéré tó lè lo ẹjì oní yóò lo ẹjì oní ìmú ní ọ̀dà kò sí ìyọnu ló bá ṣàṣìbọn tán torí tó ti kọ́kọ́ ṣe mí lákọ́kọ́ yẹn ó jẹ́ kí n gbá rìsáàsì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ló bá ó parí ìbọnjọ́ Sunday mo bá lọ bẹ̀ ni wọ́n á gbé ìbọn bá dé ọ̀hún bí mo ṣe wá dé ọ̀hún yẹn ló bá ní òun ti parí ò kankan lágbájá ní ṣé ẹlẹ́jì bẹ́ẹ̀ bá ní ẹjì kí n lò àwọn ní òsì ó ní kí n lọ rà ní ọjà ọba nílọrin gbogbo ọjà ọba sì ní mo mọ iná náà tu ẹ mo bá fọn ó dọjà ọba bí mo ṣe dé ọjà ọba mo bá ra ọta yẹn mo ra méjì mo bá fi padà sí ọ̀dọ̀ àgbẹ̀dẹ mo ṣe dé ọ̀dọ̀ àgbẹ̀dẹ hàn ló bá ní
ọ̀dà ọtí parí ìbọn bá fọta sí ó sì jẹ́jọ́ Sunday kò sọ ọmọ iléèwé torí bí ó ti ń ṣiṣẹ́ fèsì secondary school tó wà ń bẹ̀ bí mo ṣe ní ó yá kó fi ọta sí ìbọn nù ló bá fi ṣe kóyìn wò nígbà tó tẹ náà wáyé pọ́ọ́ ọta àbọn abẹ́ tó láti bí sí títì ní egboro ìbọn tó yọ dànù mo ní ṣége mo ní ọ̀rọ̀ mi jànà bí ò jànà inú wa bí nígbà tí inú bí dé stéèjì kan ló wá ní Tòkunbọ̀ bóòtù lòun ó lò ó wá ní ó gbé sí ọmọọṣẹ́ oníka dírìlì ojú yẹn wọ́n gbé rọ́ọ̀dù Tòkunbọ̀ sí wọ́n wá gé ó wá rí bí tiẹ̀ pé kóun ṣèbọn kí ó sì báyìí ó wá ṣe ó wá rí bí tiẹ̀ gbà tó rí bí tiẹ̀ tán bó tó fún ní another bullet ló bá fi sí gbà tó sọnà lẹ̀ odò ni kò tiẹ̀ ṣéèkì so from there bí àwa náà mo ṣe gbé ìbọn kúrò lọ́dọ̀ ẹ̀ tí mo fi padà sí school tí mo wà nígbà èrúkọ tẹ́mi náà ti ń ṣe wọn bá ọdẹ nítorí ẹ̀ ń fa gbogbo àwọn ọdẹ ni pé òbí wọ ò lówó lọ́wọ́ máléèjì ni wọ́n ń ṣe ní Ondo State so ká mọ̀ fọ̀rọ̀gùn báwa náà ṣe bẹ̀rẹ̀ ọdẹ wẹ́rẹ́ tí a fi ń di àgbà ọdẹ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ so gbàtà ìdẹ̀dẹ̀ wọn Kwara State yẹn àwọn àgbà ọdẹ tá a bá lọ́hùn a lè máa kà wọ́n àwọn àgbà ọdẹ tá a bá ní Kwara State tó jẹ́ ìlú Megida secondary school wa ń bẹ̀ ibẹ̀ ni mo jókòó sí so tí a bá wọn níbẹ̀ àwọn àgbà ọdẹ yẹn wọ́n jẹ́ àwọn Ìlọrin àwọn ọmọ Ìlọrin ni wọ́n àmì ìjẹtàpá wọ́n sì jẹ́ Ìlọrin náà ni so tá a bá gbẹ̀rẹ̀ sí kárúkọ àwọn àgbà ọdẹ tí wọ́n wà ní environment yẹn a rí olóde Megida olóde Bàkàṣé olóde Mọ̀lété tí wọ́n gbé kwásù lọ́bẹ̀ nísìn torí inú gbó ni kò tó làjì ìdájí mẹ́ta kẹ́ńfọ́ láàrin so òun náà ní olóde bẹ́ẹ̀ ni alólóde mátàmọ́ dárúkọ àwọn míì tí bá ti rántí so bí a ṣe ń sọdẹ káàkiri gbà yẹn a sì máa tẹ̀lé àwọn àgbà ọdẹ jáde à ń lọ sí Ìgbẹ́tì à ń lọ sí Kìsí à ń lọ sí Arọ́bàdì à ń lọ Gbòho à ń lọ Kìsí tí a máa ń lọ Dẹ̀gbẹ́ láti Ìlọrin wọ́n á gbé 911 Jáìgbádé Àjọ́ǹdẹ̀gbẹ́ ni tó ń kọrin nígbà tó dé stéèjì kan tó bá lọ sóko ọdẹ kì í bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ o ní Jáìgbádé kan náà kì í bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ a gbé double pipe ẹ̀dá ni ó ti sanra ni so a mọ tírèsì ojú ọ̀nà tí ọkọ̀ gbà tó ti yin torí Jáìgbádé tó bá kọrin nígbà tá a wà Mègídá tó mọ wá kọrin níbẹ̀ a ní mo kọrin lájìsáyé mo lùlù fún wọn lágbàkú mo tún lọ Mègídá mo kọrin níkùn mi so ó mọ wá ṣeré bẹ́ẹ̀ ni ìyàwó bọ̀ bàálù ó mọ wá kọrin ní Mègídá ọdún tó ra kóstà ńlá gbọ̀rọ̀ yẹn kì í ṣe tó jagunroro kóstà ńlá gbọ̀rọ̀ yẹn ó gbé wá dúpẹ́ ní Mègídá tó ti yin bẹ́ẹ̀ ni Jáìgbádé kọrin kan ó fẹ́ bí àkàn nú ṣùgbọ́n kò tún lè bí wọn nú ó ní ìlú ọlọ́bọ ọ̀bọ ní gbogbo wọn ìlú yẹn wọ́n ń pè ní ìlú ọlọ́bọ tí wọ́n bá dẹ̀ ń ṣènáwó ní ọ̀nà Ìgbẹ́tì Kìsí Gbòho kankan tí wọ́n bá eléré tá a sì ń sọ ní Dàdàkú Àdá ni wọ́n o kì í ṣe àwọn onífújì o Dàdàkú Àdá ni àwọn Dàdàkú Àdá sì ni wọ́n ní Ògùn àwọn Dàdàkú Àdá tá à ń sọ wọ́n lóògùn mo fẹ́ sáré sẹ́mi sí ẹnu ni o àwọn bá ètò lọ so àwọn àgbà ọdẹ ńgbà yẹn
ní ilẹ̀ pápá wọ́n try wọ́n jẹ́ àwọn olóòdẹ gidi tí a bá wá ń ṣọdẹ lọ nígbà tí àwọn ìletò kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ dífá ìlú arérú ìlú oníkálukú lọ́hùn wọ́n á dífá nínú ẹ̀rùn nígbà tí wọ́n ti juná sí pápá tí pápá ti jó lọ àwọn babaláwo ògúnlẹ̀ wọ́n ó pe àwọn onífá wọ́n ó pe àwọn ọdẹ wọ́n wàá dífá ifá tí wọ́n wàá dì ní pé báwo ni ìgbé ọdún ni ó tiẹ̀ ṣe rí wọ́n wàá ní bẹ́ẹ̀ bá pè wọ́n ó kó bì wá gbogbo tí wọ́n fi ń bọ fá tí wọ́n fi ń bọ gbogbo ẹ̀ wọ́n kó jọ wọ́n wàá dífá fún àwọn bàbá ọlọ́dẹ irú olóòdẹ Mègídá nígbà yẹn tẹ́ bá wá dífá fún wọ́n ní bàbá kó ti wọ́ ọ̀fà bọnu bàbá ó sì báyìí wọ́n ní ẹran ó kú lọ́dún ni ní ìgbẹ́ ẹ̀ gbogbo àyàn àwọn ò kà sí o a ò mọ̀ nípa gbogbo tí wọ́n ń ṣe yẹn because akéré àjù kéékèèké báyìí lọ ó ní kí bàbá yẹn ti wọ́ ọ̀fà gbogbo àwọn ìjòyè olóòdẹ àṣepa kankan wọ́n bẹ̀rẹ̀ sí ti wọ́ ọ̀fà bọnu wọ́n lè ẹran ó kú fún yín lọ́dún ni ṣùgbọ́n ìbẹ̀rù ó pọ̀ àmọ́ tẹ́ ń pè ní ìbẹ̀rù létà rọ̀ kó tó yíyé wa pé ìbẹ̀rù ni pé wọ́n mọ̀ jà sẹ́ran nínú igbó pé mi mo kọ́ yìnbọn sí ìwọ lọ yìnbọn sí gbogbo ẹran yẹn eru bí a ṣe wà níbi tá a ti ń sọ̀rọ̀ yìí nínú ìlú tí a wà yìí tó yà pé bẹ́ẹ̀ ni sáà ẹran tí olóòdẹ wo ní nílé àtàwọn ìjòyè ẹ̀ yóò kọjú òsì so ní wọ́n bá ti wá dífà pé ìbẹ̀rù ó pọ̀ ìbẹ̀rù ni lọ́rin sọ pé wọ́n mọ̀ jà sí ẹran lẹ́nu kan wọ́n bá dífà yẹn wọ́n ní kó ti wọ́ bàfà bọ́nu yóò ti gbogbo ẹ̀ bọ́nu wọ́n ní yóò ṣe báyìí ètùtù báyìí yóò ṣe àwọn ètùtù tó bá ti wá sí àwọn ètùtù tán wọ́n á ní ọ̀nà ẹ̀ ti là àwọn ò mọ akéré jù nígbà yẹn. sẹ́ran ti lé kúrò ní ogbórí. mo ti sọ ọ̀pẹ ẹran ti lé mi. bóòlù ṣe ṣẹlẹ̀. ẹ ṣeun tí a bá sọ pé ẹran lé wa tó ṣe yín a lè sọ wọn bá kékeré because nígbà táwa ń kékeré gbà tí mo kọ́ rí àwọn ọ̀bọ akítì ṣé àwọn akítì tí a ń wò yìí wọ́n jẹ́ ẹran tó burú mo sì kéré tí à ń dẹgbó gbà tí mo rí àwọn akítì mo rí pé ó dàbí èèyàn kò sí yàtọ̀ nínú igbó eru ẹran wo ló dàbí èèyàn báyìí kì í ṣe pé wọ́n wá bá mi ṣùgbọ́n mi mo sá fún wọn pé ǹjẹ́ irú ìbọn ilé pakítì gba irú ẹran tí mo ń wò so from there mo relax mo gba bòmí lọ so ti eyín so bá ti mo adélé tí mo sọ fún àgbọ̀dẹ wọ́n ṣe bí ìbọn ni mo gbé dání ó yẹ kí n lè yìnbọn pé bí a ṣe mọ̀ sí rè wọ́n kọ́ mi ní bí èèyàn ṣe jẹ́ ọkàn akin so from there mo mọ ẹran tí wọ́n ń pè ní akítì yẹn kò sí ní Ondo State akítì kò sí ní Ondo State because Ondo State mo gbé jù kí n tó tún padà sí Kwara ni o so from there akítì yẹn ẹran ńlá ni àwọn àgbẹ̀ ti láìkẹ́ púpọ̀ láti máa jẹ because tí wọ́n bá pa akítì ká mọ̀ tuntun dédé kòkò ẹ̀jẹ̀ dàbí ẹ̀jẹ̀ yẹn ni irun máa bò lójú ẹ̀ tí ẹ bá yìnbọn sákìtì tẹ̀pẹ́ ayé tí wọ́n yìnbọn sákàbìlà kó mọ̀ dàbí bárẹ̀ àtàwọn bàtà ń lò nísìn tí ẹ bá yìnbọn sákìtì tí ìbọn yorùbá kò tán á já ewé á fi dí ibi tí ọ̀tá kọjá yẹn á tún fi dí òdì kejì yẹn so that kí atẹ́gùn má wọnú ẹ̀ kó fi rí jàǹbá ìkà tó fẹ́ ṣeun kó fi rí ṣe ìwọ́n tó ti mọ̀ pé nìkan ni á yìnbọn sí wọn ó lè wá rí igi kan tó súnlẹ̀ àwa káwọ́lé báyìí á gbójú lé ojú tó gbélé yẹn a máa wọ́ọ̀ṣì environment tó wọ́ọ̀ṣì yẹn bóyá ọdẹ ọ̀hún yóò wà ń wá lọ́dẹ̀ bá ti wá apá jẹ ni apá ni o àfà yàtọ̀ ni. akítì yẹn la lè pè ní ìnàkí. ìnàkí kọ́ o
àbúrò nàkí ni. Tí ẹ bá ń gbọ́ rìsáàsì àwọn àgbọ̀dẹ ní pápá ni wọ́n ń pè ní ọ̀bọ. Ọ̀bọ táwọn ń pè ní bíbá ẹ̀ kì í ṣọ̀bọ ni o. Ọ̀bọ irun máa ń bò lójú báyìí. Òun ni àwọn eléégún ni máa fi awọ ẹ̀ tí wọ́n bá bo ni máa fi sí ẹ̀yìn tí wọ́n bá ṣe báyìí àwọn èèyàn máa sí báyìí. Ẹ pé bá àwọn eléégún yẹn ni wọ́n ń sí kì í ṣe àwọn eléégún ní sí o. Tó ti ẹ̀yìn tí wọ́n bá ti lè bó awọ ẹ̀ tí wọ́n fi bo ẹ̀yìn tí wọ́n bá ṣe báyìí àwọn èèyàn máa sí sókè báyìí. Tó ti ẹ̀yìn àkìtì nù. Àwọn ẹran dáwà ní ká sọ nípa àwọn ẹranko bí àwọn ọ̀bọ yìí wọ́n péríṣiríṣi lọ. Àkìtì wà, ìró wà, ṣé ń gbọ́ mi? So àwọn ẹran yìí ìjímèrè wà. Bàbá ọ̀bọ ìjímèrè ò tákìtì ṣùgbọ́n Ọlọ́run fún lágbára. Ó fún ìjímèrè lágbára. Bẹ́ẹ̀ ni ẹni bá sọ pé Ọlọ́run ò fún ìjímèrè lágbára ẹ sọ fún pé kò mọ̀ nípa ọdẹ. Irú agbára wo lọ́lọ́run fún ìjímèrè? Ìjímèrè tí ẹ bá dáko lọ báyìí bí lọ súà tí ìjímèrè bá fẹ́ jẹ gbogbo kó àgbàdo tí àwọn ọdẹ sì kò mọ tí wọ́n ń sọ wọn ò lè rí ìjímèrè mú. Kí ló dé? Ẹ ṣeun. Tí ìjímèrè bá ti fẹ́ dé tí àlà ni ó pọ̀ àdó lẹ́nu. Tó bá ti pọ̀ àdó lẹ́nu yóò fi sórí ebè kan. Tó bá ti ń fi sórí ebè kan òjò dé. Kí ni mo sọ? Omi dé tí òjò yẹn bá wá ń rọ̀. Ẹni tó gbé sakabùlà láyé àtijọ́ sakabùlà ni gbogbo ọ̀nà yóò sá kúrò nínú oko. Wọ́n ó padà sí ibi tí wọ́n ṣe bùbá sí pé kò sí tó lè wọko nínú òjò. Ìjímèrè ó bọ́ sóko wọ́n jẹ àgbàdo lọ bí omi. Nígbà tí òjò bá fi dá ìjímèrè ti lọ gbé àdó ẹ̀ ó ti gbé mi padà ó ti lọ. Bí àwọn bàbá àgbà jọ̀hún jábọ̀ ọmọ sóko tẹ́ kò bọ́lé à lọ́wọ́ ìgbà tí ọmọ tó jò dá tẹ́níkà lọ́wọ́ nùkú ó ti rí ibi tí ìjímèrè tó ti jẹ́ kó lọ. Wọ́n wàá máa blame ọmọ pé gbólẹ̀ wà tẹ́ran fi wọkó gbà tó jò dé sínú òjò láìran ẹ̀ wọkó ní àbí báwo. So bí iṣẹ́ ìjímèrè tiẹ̀ tó bá fẹ́ jẹ kó á pọ̀ àdó á fi sórí ebè. Àwọn àgbà jọ̀hún tí wọ́n lóògùn ni wọ́n máa lọ mú àdó ìjímèrè tàbí ń sògùn tàbí dá lágbára. Irú àwa yóò mọ̀ o. So bí ìjímèrè ṣe nù. Ọ̀bọ ń ti àkìtì tí wọ́n ń pè ní ọ̀bọ gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí ní Ondo State. Ṣùgbọ́n gbogbo ọ̀bọ tí à ń rí bí àyà nìkankan ni à ń pè lọ́bọ kò sí l'Ondo State. Ilẹ̀ pápá ló wà. Ilẹ̀ pápá ló wà. Ó bẹ̀rẹ̀ láti Kwara State lọ. Ìjímèrè ọ̀bọ tó bá rí obìnrin yóò ṣẹ́wọ́ sí pé kó máa bọ̀ ni. Yóò ṣe báyìí kó ń bá sùn. Ọ̀bọ ìsáfóbìnrin o. Ṣùgbọ́n tóbìnrin bá ti mọ̀ tó jẹ́ aya ọdẹ tó ti rí ìjímèrè tó ti rí ọ̀bọ kò ní sá o. Ẹni kí ni ó ṣe yóò lọ gbé igi tó bá rí igi tí ògùn jù báyìí lọ tó bá ti lè gbé kọ́rùn ọ̀bọ pé bí ìbọn ni because wọ́n ti mọ ìbọn kí wọ́n tó di pọ́n dé. Ọ̀bọ ti dábọn mọ̀. Ó dábọn mọ̀. Ọlọ́run ti fún láṣẹ from there tó bá ti rí igi tó gbé kọ́rùn yóò pé bí ìbọn ni yóò mọ̀ sálọ kùtù wọn ò lè sáré tààrà búrakàdà búrakàdà wọ́n máa já ilé yóò bá ṣùgbọ́n tí wọ́n bá wọn já wọn ó gèdè méjì ó sọ lẹ́nu kútùkùkù wọn ò họ fún àwọn obìnrin ṣùgbọ́n tí wọn bá ti rí kó gbé nǹkan kọ́rùn wọn ẹ̀rù ó máa bà wọ́n mú wọ́n bá sùn ọ̀bọ máa bọ́ obìnrin sùn dáadáa so láì tí wọ́n nù tí wọ́n bá dẹ̀ fẹ́ jẹ kó àwọn náà máa ń jàgbádò wọ́n yàtọ̀ sí ìjímèrè tí wọ́n bá fẹ́ jẹ kó wọ́n máa lọ wo àgbàdo tẹ́ ẹ̀gbìn yípo ráǹdì tí àgbàdo ò bá fọṣọ kó ti di pó pọ́n pé àgbàdo ti fẹ́ gbẹ àkìtì ọ̀bọ ò ní jẹ kódà tí ọmọ wọn tó bá yà kán báyìí wọ́n ò lù wọ́n fẹ́ pa
wọ́n á lù tíì bí ìgbà tó bá àwọn ló dáko à ń kó dáko pé kí lọ wá débẹ̀ so tí àgbàdo bá gbẹ tó ń gbẹ lọ tán lọ́bọ̀ ó tó wọnú oko tí àgbẹ̀ bá débẹ̀ níjọ́ kejì ó sunkún ni pé ha mo lẹ́ ń wò tẹ́ran ti jẹ́ kó lọ báyìí so láì tí wọ́n nù wọ́n dẹ̀ tó máa mutí ẹni tó bá sọ pé ọ̀bọ ìmutí màá ní kó pe nọ́mbà mi kẹ́ẹ̀fún máa fún yín nọ́mbà mi kó pè mí kájọ discuss ọ̀ṣẹ̀un tí ọ̀bọ bá fẹ́ mutí ọ̀bọ tí wọ́n bá bọ́ sí oko ọkà bàbà ṣe é mọ̀ ní tẹ́gbẹ̀ẹ́ lọ́kà bàbà ọ̀bọ tó bá bọ́ sí ọkà bàbà wọ́n máa lọ gbá ìsáṣẹ ọkà bàbà títí yóò ṣe gbẹ tí ọkà bàbà bá ti darí báyìí tí ó ti pọ́n tó ń bọ́ sínú oṣù kọkànlá sí kejìlá lọ ó kù kí olóko wá lọ rẹ̀ kí ó dáa ní àwọn tó bá wà ní pápá ní Kwara State àwọn ọ̀bọ máa lọ wò tó bá ti di pé gbẹ tán ó kù kí wọ́n lọ dá wọn wà lọ bẹ̀ wọ́n lọ dá ọkà bàbà bí a ṣe máa dá lulẹ̀ pẹ̀lú kùmọ̀ ọwọ́ ni wọ́n fi dá wọ́n tẹ gbogbo ẹ̀ lọ ẹ̀yìn ni wọ́n fi gé gbogbo ẹ̀ ni wọ́n fi gé sírí ẹ̀ àti bá wà ní pápá ní Kwara State wọ́n máa fún yín lọ́wọ́ ẹ̀ lọ́nà ìgbẹ́ títí lọ jẹ́bà tí wọ́n bá ti wá dà tán wọ́n máa fẹ́ yín gé ẹ̀yìn wọn mú bí bíléèdì bí ìgbà tá à ń fi ọ̀bẹ ní àwọn èèyàn fi ń rẹ̀ wọ́n wà á rẹ̀ wọ́n wà á rù wọ́n dì sọ́wọ́ báyìí wọ́n wà á rù lọ sórí òkè níbi tí òkúta bá wà níbi tí omi bá dárógun sí tẹ́ bá ti rù dórí òkè tómi dárógun sí ó wà á dà sínú ẹ̀ ó dà sínú ẹ̀ gbogbo tí wọ́n gbé áńgélò ní o wọ́n áńgélò la o ó wà á rù sínú ibẹ̀ tẹ́ bá ti wá rù sínú tẹ́ bá ti rù síbẹ̀ tẹ́ bá ti rù sínú ẹ̀ wọ́n wà á dé wọ́n wà á fi síbẹ̀ wọ́n wà á bẹ́ẹ̀lù tí gbogbo ó fi wọlé lọ wọn ò bí yálà ya ọmọ wọn kan tó lè débẹ̀ lọ mu omi o tó bá ti wá pẹ́ tó di bí 5 days 6 days tó ti á lọ ọkà yẹn yóò máa hù nínú omi ní ọkà bàbá ni o tọ́kà yẹn bá ti wá hù nínú omi o tí omi yẹn bá ti pọ́n tó kúpa so wọ́n ti mọ̀ pé ó ti rẹnu wọ́n máa dájọ́ tí wọ́n wàá mú ṣùgbọ́n ọmọ tí wọ́n bí kò gbọ́dọ̀ lọ mu mí bẹ̀ wọ́n ò lù pa ni tọ́jú yẹn bá ti wá pé bá òní wọ́n wàá bọ́ síbẹ̀ pé òní là á lọ bí ìgbà tí a sọdún ká lọ mu ọtí kà tí wọ́n bá ti wá débẹ̀ àwọn bàbá ìyá ńláńlá gbogbo àwọn olóyìn wọ́n wàá bẹ̀rẹ̀ sí máa mu ọtí kà ọjọ́ ẹ̀ ni ọ̀bọ máa kú jù. kí ló máa pọ̀ bọ̀. tó bá ti yó òkè ga bí omi ìmíì tó ń ta gángan gángan yóò ré lulẹ̀ yóò forí gbá òkúta yóò kú. àwọn àgbọ̀ ọdẹ tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí irọ́ ni ẹni kẹ́ ọ́n pe nọ́mbà wa kájọ sọ̀rọ̀. ní ìgbẹ́tì ọba ìgbẹ́tì ń gbà yẹn ó ní ráìfù tó fi ń pa ọ̀bọ lórí òkè ìgbẹ́tì a ní àwọn agbọ̀dẹ ń bẹ̀ o àwọn agbọ̀dẹ lè má máa wá ṣùgbọ́n a ní àwọn èèyàn tí à ń lọ ṣèbọn lọ́wọ́ wọn ṣe ń sọ gbogbo sítórì fún wọn so tí ọ̀bọ bá ti mú ọtí ó dàbí ijọ́ tí èèyàn ń ṣayẹyẹ wọn á yó kọjá agó ẹlòmíì ò sì rẹ̀ léṣe bí ọdẹ bá já sáàrin wọn á fẹ́ pa wọn tán so bí àwọn náà ṣe ń tọ́ láì nígbà tí adé Ondo State a rí kí náà ń porúkọ ẹran tó wà lóńdó State tó tún jẹ́ iwájú ọ̀bọ ìjímèrè àti kọjá ìnàkí wà ń Kwara State o ṣé ẹ mọ̀ ìnàkí wà ń Kwara State ìró wà ń Kwara State ìnàkí ló wà lóńdó State jù
ní Ondo State láwa yìí kò sí ìrò l'Ondo State. Ìrò dàbí èbó, ìnàkídí jẹ́ èèyàn dúdú, ó jẹ́ aláwọ̀ dúdú ní Ondo State. Ìrò pupa ni bí ìnàkí ṣe rí lò náà rí ṣùgbọ́n kọ́lọ̀ tí wọ́n pupa ni ó pọ̀ ní Kwara State. Ìnàkí náà wà ní Kwara State o, kọ́lọ̀ kan náà méjèèjì ni. Ìnàkí orí àràbà ni wọ́n máa gbé jù, kò sí bí àràbà ṣe tóbi tó wọ́n á gun orí ẹ̀ wọ́n á lọ kọ́lé sí bí àwọn bàbá wa ṣe sọ fún wa tí wọ́n ń gbé bẹ̀. Wọ́n á lọ tó igi, wọ́n á gbégi kọ́rùn wọ́n á fi gun bẹ̀, wọ́n á lọ ṣe bẹ́ẹ̀dì tí wọ́n máa sùn. Ìrò wà, ìnàkí wà o. Ìrò ó jẹ́ àwọn òyìnbó ni, kọ́lọ̀ àwọn òyìnbó ni. Ìnàkí jẹ́ kọ́lọ̀ àwọn aláwọ̀ dúdú. Gbogbo náà ní ẹjọ́ ń gbénú gbó tí ẹnìkàkú sì ń ṣe ayé tiẹ̀. So solution to the problem pé tí ẹlòmíì tí ò bá mọ ìnàkí tó bá pàdé nínú gbó, ìnàkí lè ní tó bá pàdé ẹ̀ tẹ́ bá rí i pé irun wà lára ẹ̀ ó lè ní kẹ́ ṣe báyìí. So tí èyí tẹ́ bá ti náwó yìí 1 2 3 4 ọwọ́ mẹ́rin ìnàkí ní. Eléyìí yóò yá dànù yóò ní kẹ́ máa lọ. Ṣùgbọ́n àwọn àgbà ọdẹ tí wọ́n ń rìn nígbà yẹn ìyá tó bí irú àwa yìí o, wọ́n ò fọwọ́ ìpamọ́ báyìí wọ́n ò nà báyìí. Tẹ́ bá ti lè kà tó jẹ́ mẹ́rin no problem. Wọ́n bìlí pé ìkan náà làwọn. Bẹ́ẹ̀ ni ìrò pupa gbogbo orun ara ẹ̀ fẹ́fẹ́fẹ́ pupa ni. Bí àwọn òyìnbó bí kọ́lọ̀ òyìnbó ṣe rí náà ni ìrò rí. Ìrò pọ̀ ń pápá ní ayé ìjọ́un bí àwọn bàbá ṣe sọ tí àwa náà tún ń kẹ́fí ẹ̀ tá a rí. So bí àwọn ẹranko tó jẹ́ abìjàì tí àwọn ń tọ́ láì tí wọ́n ní kálukú ló ní láì tiẹ̀. So bí ìyẹn ṣe ń lọ nìyẹn. Ká tó máa sọ àwọn kéékèèké tó pé ajá lè mú èèyàn lè fẹ́ lè gbá mú lọ́rùn. So láì tí wọ́n yẹn ibi tí a lè sọ ìtàn àwọn yẹn dé ni. So tí a bá tó wá ní ká lọ nípa míì ègé a lè tún sọ míì. Ǹjọ́ wo ni inú yín dùn jùlọ nídìí iṣẹ́ rẹ̀? Ṣe rí ọjọ́ tínú èèyàn bá dùn jù, tínú mi dùn jù, oníjọ́ tí a bá pẹran tó tẹ́ran tó ti ẹ̀yìn. Bóyá mo lọ̀gbẹ́ lóru, ọjọ́ tí mo pa ìmọ̀dò, mo wà ní secondary school, mo wà ní form 2 ní secondary school, mo ti ń yin ìbọn dáadáa. Ọjọ́ yẹn inú mi dùn jù because mi ò expect ẹ̀. Ní Mòrò local government secondary school ní ọ̀nà Gbẹ́tì, wọ́n lé wa ní school ká sanwó school. Mo wá ní owó ńlé ṣùgbọ́n gbogbo school ni wọ́n lé. Tí n bá wá lọ sanwó yìí, tí n bá lọ sanwó fún wọn, fún àwọn teacher wọn á gbà. Tí wọ́n bá dẹ̀ wá gbowó ìtàn, èmi nìkan ò lè dá dúró ní school. Mo wá ní the next time pé èmi náà bá kó ń bẹ̀, mo wálé. Ó sì wá wálé. Mo wá wò títí pé kí ni mo fẹ́ ṣe? Ìwọ ọ̀rẹ́ mi jájọ ṣeré lọ ká wọ ẹran lọ. Olóyà kí n tó wá lọ jẹ́ ń ta ìbọn ẹ̀ wò. Mo gbé ìbọn ti ìsà, ìbọn sọdá. Ìbọn sọdá ní mo bá tó kì í. Ó yá jẹ́ ká lọ bá a ṣe lọ nìyẹn. Ibi tá a lọ gan ò jìnnà sí ẹ̀gbẹ́ ilé torí ẹran pọ̀ ń pápá. Mo bá débi odò òun, à ń todò ń lọ. Mo bá débi tó mi ń dárógún sí báyìí. Mo sáà rí pé ìmọ̀dó wẹ̀ nínú omi o. Bó ṣe wẹ̀ wọ́n ẹ̀sẹ̀ jáde omi kán lọ lára igi lọ. Mo ní wọ́n lọ. Kí n tiẹ̀ bá ìmọ̀dó nínú omi kí n fi iná tẹ̀ mọ́lẹ̀. Kò kú lè mọ kú tó pa. Mo bá bẹ̀rẹ̀ sí tírèsì ẹ lọ. Bí ó ṣe lọ lójú odò tí ń gbẹ o. Ìyẹnu omi tó dárógún nìkan ni àárẹ̀. So màá ṣe ìbá gbadébìnrin dérúbẹ̀ mo ti gbàgbé pé mo ní ara ti lọ bá ń tọ̀ ọ̀nà ń lọ. Ṣùgbọ́n tí mo wá tọ̀ títí dé stage kan, mo wá ń gbọ́ wùwàwùwà, iná ti jó
iná tó wá ti mú ewé igi ń rẹ̀lẹ̀ ẹran wá sùn síbẹ̀ ó wá fara nu ìmọ̀dò yẹn gbogbo yẹ̀pẹ̀ tó dì mọ́lá ó wá fara nu ewé òun nílẹ̀ẹ́lẹ̀ àti yẹ̀pẹ̀ kí gbogbo yẹ̀pẹ̀ ń kúrò ní ààrẹ so from there èmi ti gbàgbé o mo ní àwọn ẹyẹ awó tí wọ́n ń tanlẹ̀ ẹyẹ awó tó ń tanlẹ̀ yìí ó jẹ́ ṣe bóyá àìmọ́tàpìlẹ̀ ẹyẹ awó kí ni àpìlẹ̀ ẹyẹ awó àwọn ẹyẹ ẹ̀tù yóò dáa fún yín èmi wá rí tán tanlẹ̀ mo ní ẹyẹ awó mọ̀ ní tanlẹ̀ ń bẹ̀ ọ́ mi ò sọ fẹ́ ni o mo ní kó dúró ó wá dúró lẹ́ni tó tẹ̀lé mi lọ́gbẹ́ mo wá ń jẹ́ kí n gun òkè yìí òkè tí ń gùn mo wá ń wo odò kan tó kọjá kékeré ibi odò mo ní kí n tètè nítorí àwọn ẹyẹ yìí wọ́n gbọ́n púpọ̀ sábà ti rí yẹn wọ́n ti lọ èmi wá ń wo bí odò èmi ò mọ̀ pé ìmọ̀dò tí a ń tẹ̀sí bọ̀ ló sùn sókè ẹ̀ ojú níta kan báyìí mo wo àtẹ́lẹwọ́ etí báyìí pẹ̀lú ẹyin tó kọ̀fù báyìí orí mi gbẹ mo ní àṣẹ ìmọ̀dò ní igi kan wà wájú mi tí ó dí mi mo wá rìn mo wá sùn lẹ̀ ọdẹ ń jìyànú gbó mo wá rọra fọwọ́ fà ọmọ ń wà nísàlẹ̀ odò lọ́hùn mo wá fọwọ́ fà mo fi wá kírọ́ọ̀sì igi hùn mo ṣe kírọ́ọ̀sì igi hùn mo na ọwọ́ ọ̀bọ̀n ẹran tó sì sùn tó ń fara nu yẹ̀pẹ̀ kí yẹ̀pẹ̀ kúrò lára ẹ̀ òkúkú dà kankan mo na òkè tó bá dìde ikú pa bó nàró ikú pa mo wá fi dìde mo fi nàró mo wá wọ ẹ̀yìn ẹ̀ tó tẹ̀kọ̀ dọ̀rọ̀ báyìí kò rí mi gbàjọ́ wá rí mi mo wá fi ìbọn tọ eyín yẹn pọ̀ mọ́ ẹ̀gbẹ́ ẹ̀ ń bíbà ẹ̀ tí mo ń fọwọ́ sí tẹ́ ń wò sakabula ni ò kì í ṣe bárẹ̀ o mi ò tí ì rówó ra bárẹ̀ mi ò tí ì mọ̀ tí jẹ́ bá mo bá tẹná àràmọ̀kà dún bí àrá ó ń pẹ́ kí ìbọn tó ró mo rí pé ẹran yẹn ti lọ ó ti dìde kó tí ná dún ẹran ti lọ. ọ̀sán ni. ọ̀sán. ẹni lọ́sàn-án ni láàárọ̀ ni mo ní alẹ́ àní skul ni mo ní ká jẹ́ kí èmi ọmọ ìjà àdẹ̀gbẹ́ lọ bóyá lè rí tàbí jẹun ni ńlá bá lọ o ní ọ̀sán ni ní nádókò ẹran ti sá lọ wọn á ní òbí mi àwọn bàbá tó kọ alọ́dẹ wọn ní bí ọdẹ bá yìnbọn ìlọ wo ìtọ̀sẹ̀ ẹran o mo bá dìde mo bá gòkè mo bá lọ bẹ̀ gbàtí ń débẹ̀ ibi tí ẹran ń sùn sí ó fi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin jẹun bàn tí wọ́n bá sọ pé ẹran fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin jẹun bàn á fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wálẹ̀ báyìí wáyìí because nǹkan ìjìjì ló bá ẹsẹ̀ ẹ̀yìn ó fi tagi igi yẹn ya èpo ẹ̀ yà dànù ó fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin jẹun bàn ṣùgbọ́n tí mo tún wá débẹ̀ tí mo rí mo ní irin san ẹran yìí from there mo bá kì ìbọn níbẹ̀ pàtó kì í tán sakabula ni o mo kì í mo ṣe gbọ́ ẹ̀ ọmọ náà dé mo ní irin san ẹran yìí ṣùgbọ́n táàbì rìn láti irú bí síbẹ̀ yẹn ẹsẹ̀ ọ̀tún ó ti ń bọ́ sí tòsí ti ń bọ́ sí tọ̀sún mo ní irin ẹran ti kú gbàdábì tọ́dé rubí ìkọlé tó títì wọn ẹran ti wó lulẹ̀ túkúta wífẹ́ ẹ̀gá tó báyìí ní mọ̀dọ̀ àbí mọ̀dọ̀ pé bí láti ń pa túkú o wàrà tètè mọ̀dọ̀ ni ìmọ̀dọ̀ ju túkú mẹ́ta lọ èyí ẹ̀ ó ta jáde báyìí ó máa kó kóńkó sínú ẹyin bẹ́ẹ̀ bá bá ń bọ̀ tó bá ń ṣe ìyànà ní ìmọ̀dọ̀ ó fi màánà tí mo ń bọ̀ náà kí n máa bá ọ̀rọ̀ wa lọ so from there ni ẹran àbátọ̀ pàtàkì ó fẹ́ rí títì ló ṣubú ẹran ga tó bá bẹ pété ẹ̀yìn sì ní àdá àmọ́là gbọ́rọ̀ tí ń rìn un olójú méjì un ni mo kò sì mú mo débẹ̀ mo fẹ́ du torí àwọn mùsùlùmí wọn ẹ jẹ ẹran tí wọn ò dú mo ṣe mo wá mú orí kíní mo fi sọtún kì sódà kẹ́jẹ̀ lè jáde lọ́rùn sódà táwọn mùsùlùmí wọn ẹ jẹ wọn lẹ́ran tí ò láṣẹ ni mùsùlùmí á ní ẹran tí ò láṣẹ ní túkú
túùkù yẹn sì ní àbí ìmọ̀dù sọ́ọ̀rì ìmọ̀dù wọn lẹ́ran tí ò láṣẹ ni ó ti ṣe ànábì lóore rí òun lànábì ò ṣe fẹ́ jẹran ṣùgbọ́n àwọn míì lóòru wọn wá ń gbà ó tí náà mùsùlùmí àjọ ń jẹ níbi ẹni Moro local government secondary school Ègídá a lè rí ẹni tí ó mọ gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ kó pe nọ́mbà mi kájọ sọ̀rọ̀ tó bá jọ mọ́ kí n wá sọ̀dọ̀ ẹ̀ máa wá bẹ̀. So bí àwa ẹ̀ náà ṣe ń di ọdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tá a fi di àgbọ̀ ọdẹ nílẹ̀ tòní tó mọ̀ ẹ̀ náà. So ni pé ọdẹ ẹ̀ bàbá tó ń lọ inú igbó mi nínú igbó mi àdébẹ̀ àbá ìjàmọ̀ àwọn ọdẹ mo lọ igbó kan ní Dẹ̀rẹ̀ mo bá àwọn àjàmọ̀ ọdẹ mo bá àbọn nínú igbó pẹ̀lú aṣọ tí wọ́n fi ń sùn pẹ̀lú àròjà tí wọ́n kó síbẹ̀ bóyá àwọn ikú síbẹ̀ ni o bóyá wọ́n á fi èròjà ẹlẹ̀ sí lọ nílé ni so bí ọ̀rọ̀ ìtàn ọdẹ gbogbo ìlú tí kò sí ìlúkìlú lórílẹ̀‐èdè Nàìjíríà ọdẹ ló tẹ̀dó because nígbà táwa náà bá a ti mọ kékeré tá a rìn a rí i pé ọdẹ ló ń tẹ̀dó ọdẹ ló tẹ̀dó ọdẹ ló nílùú ń ló tẹ̀lú because ní ìsìn àgbèrè láti bí alọmọkò ń bí báyìí wọn lẹ́ran ńláńlá ń bẹ kìnìún wà ń bẹ ẹfọ̀n wà ń bẹ nǹkan kan ọdẹ ni ó lọ bẹ ọdẹ ni ó lọ tẹ̀dó síbẹ̀ so bí àwọn nǹkan yẹn ṣe ń lọ ṣùgbọ́n ní àná àjọsọ àwọn ọ̀rọ̀ kan ẹni kò sí kìnìún ní orílẹ̀-èdè Nàìjíríà kìnìún yapa o ẹ ṣeun ó wà ní Kwara State so ti yẹn ní ilẹ̀ pápá ní kìnìún wà so ti yẹn Yankari Game Reserve mi ò rántí sọ lánàá Yankari Game Reserve so ti yẹn kìnìún yapa níbẹ̀ àwọn tó ń lọ gbòòhò kìsí lọ́hùn wọ́n máa bá kìnìún tó sùn sétí ọ̀nà nígbà kan láyé àtijọ́ ọdẹ ló fẹ́ẹ̀ pa wọ́n tán ni ilẹ̀ Kárọ̀jíire ibẹ̀ lẹ́ran pọ̀ sí tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí monitoring ṣebí ní gbòòròwò ń bì báyìí àwọn ọdẹ wa péré ń bẹ̀ àìsàn lọ gbàwé l'Àkúrẹ́ ni ká tó lè kún ta ló lè dẹ́rù ẹ̀ wò nílùú èbó kò sí erin yẹn gba bí ẹ wo ó gba ẹ̀yìn wá bí ní ọ̀nà náà kún bí ló gbà lọ tí wọ́n rí ojú ẹsẹ̀ àwọn apẹ̀rin ni ẹnìkan fẹ́ lọ tọ́lẹ̀tì ó fẹ́ lọ yàgbẹ́ nídàájí nígbà tó fẹ́ lọ yàgbẹ́ ló bá ń lọ gàràgàrà ó bá dé abẹ́ ọ̀pẹ ló bá bẹ̀rẹ̀ kó ń tọ́lẹ̀tì ó ní tóun ó rí ni pé ó ń kàrí kíní kan tó yí dí ọ̀nà gbogbo bẹ́ẹ̀ dúdú kí leléyìí ó ní bó ń yàgbẹ́ o bó ń yàgbẹ́ o ní bó ṣe kásòkòtò ló ń bá ọ bá sá wálé gbàtọ́ adélé ó kó sínú yàrá ẹ̀ tó ó ní bó ń nù dí òun lè dáhùn àárín ó nígbà tí ilẹ̀ wa mọ́ òun á gbọ́ gbogbo èèyàn sọ̀rọ̀ gàdàgàdàgàdà wọ́n sọ̀rọ̀ sí sọ òun á yọjú fín òun tó tilẹ̀kùn ó lóun tó létí ó lóun ti gbà ẹ̀yìn èèyàn ó ní ló máa jáde síta ṣé ẹ rí nǹkan kan láàrin kankan ẹ rí nǹkan kan lórí kan ó ní lókè ń bẹ òun tó ti lọ tọ́lẹ́tì ó mọ̀ rí kíní kan tó dí ọ̀nà òun ó lọ bẹ̀ ni wọ́n á rójú ẹsẹ̀ rí wọ́n lè rìn ní ojú ẹsẹ̀ rí ọdẹ ẹni tó lọ fi kókòkó ó wà lóko àtọmọ ẹ̀ ibẹ̀ ni ẹni tí fi kó lọ lèrin ti wá bá lóko ṣùgbọ́n nígbà tẹ́ni ń dé lóko tó rí ó ní kòwé wa ń bẹ lórí ẹ̀ ẹyẹ burúkú ní jẹ́ kòwé tí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé ti dá a dé tó yà pé john bẹ́ẹ̀ kan bá fẹ́ kú ládùúgbò kan ẹyẹ kòwé wà lórí igi ń bẹ àwọn mọ̀lẹ́bí wọn ti mọ̀ pé kíní kan fẹ́ ṣẹlẹ̀ nínú ilé àwọn ẹyẹ burúkú ni à ń pè lẹ́yẹ kòwé wọ́n ní oníkòwé wa bà lórí ẹ̀ ló wá ń tẹ̀lé lọ ní àjọ ń lọ ní àjọ ń ṣe so bàbá yẹn wá ní
bàbá yẹn wá ní ha ní wá sáwálé ó ju gbogbo kèrègbè tó fi kó lẹ̀ ọmọ ẹ̀ wá lọ pọn mi lódò ó sáré lọ mọ́mọ́ ẹ̀ ó mú lọ lé ó wá ló mọ̀ rí ẹyẹ yìí o pé lórí erin ọ̀rẹ́ ẹyẹ lórí erin ni kámọ̀ àwọn apẹrin wọ́n gbéra láti mọ tírèsì ẹran ẹ̀ lọ nígbà tí ẹran ó jáde ó lọ jáde sí ìgboro ẹran ó jáde sí òró àwọn òró náà kò bọ́n pẹ̀lú àwọn bíi wọ́n bẹ̀rẹ̀ sí lọ bí wọ́n ṣe ń yìnbọn sórí erin tó erin ò mọ̀ pé kankan bá wọn kò mọ̀ pé iná kan ń bá wọn á dúró á wò wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n lágbára ògọ́lọ́ àwọn àgbà ọdẹ ni wọ́n wá ní ìbọn tẹ́yìn sẹ́yìn tí ò ràn yín ẹ lọ mú kábàdì kí a fọ́ kábàdì kí a fi sọta ìwé mọ̀ kábàdì tí àwọn wẹ́dà fi ń lò. panel ni mo kọ́ wọ́n á ní ká lọ mú kábàdì kí a fọ́ kòkó bó wá ti sáré bẹ̀rẹ̀ àtúndú àmọ́ wọ́n wá kí kábàdì sínú ìbọn ni wọ́n yìn sẹ́yìn tó bá ti wọlé sáré yóò mọ̀ hó gbígbà tá a gbé omi lé náà títí ẹran ti wá rìn dé ọ̀lọ́ tá a ń dé jọ́sẹ̀ gbóròwò ó ní ara wa ní irin wọn ló wá dúró ó wá etí ẹ̀ sì ní ó fẹ̀ tó báyìí mo gbé wo nígbà tó ń dọ̀hún torí mi ò sínú wọn o etí ń fẹ̀ tó báyìí etí ń wá sí ó wá sí etí ń báyìí ọmọdé wa wá yìnbọn sínú etí wọn ní bí erin ṣe hàn nù ṣùgbọ́n Yorùbá pòwe ọ̀sọ̀túnmẹ̀ mi ò tí ì bá wọn perin rí o erin òun alẹ́rìí ò ní ṣubú kó mọ̀ ní tilẹ̀ ó lọ fara tigi báyìí ó fara tigi n ló fi wọ́ wùrù térin fi kanlẹ̀ erin ò sì lè ṣubú kó dìde mọ́ láyé àgbọ̀dẹ ọdẹ tó bá yọ pé térin bá ẹni ṣubú ó wá dìde ẹni rọ pápátá ló pa ẹsẹ̀ kò lórokún tó ń sẹ́ bí erin ṣe fara tigi ó sì ní igi tí mo fara tì o kì í ṣe igi lásán o kì í ṣe ní igi o igi ò bá tó tí ó là kò ní fara tì ó lè má ju òpó náà lọ ó kàn fara tì báyìí òun ni ó fi wó wọlé bí erin ṣe ó ṣe wó nù kó tó wá di pé erin ń wó according to the history bí wọ́n ṣe sọ fún wa ọmọ tí erin ń tó yìnbọn sí un ó fẹ́ pa á jẹ wọn ló na ọwọ́ ọjà tó fi kó gbogbo kóńkó òun tó ṣe yin ọlọ́run yọ ọmọ òun tí ò rí kó mọ́ kóńkó òun tó ṣèfù ṣùgbọ́n wà tí ò ti wá rí kó mọ́ ara tó fi tìgí báyìí tó hàn erin wó lulẹ̀ bí a ṣe perin ní ìgboro òun tí àwa ò gbójú ọdẹ tá a fi rí erin pa ní ìgboro òun táwa náà fi ń ṣèpọ́n lónìí pé a perin gbogbo ọdẹ tó wà ní ẹ̀fámẹ́ǹtì wa kò sẹ́ni tí ò jẹ́ rinrin o èmi náà jẹ nígbà tí wọ́n lọ kún wọ́n atan jẹnẹrétọ̀ náà fi kún gbogbo erin tó ti yìn so àkọ́kọ́ lọ gbàwé l'Àkúrẹ́ because federal government ní àfitá bá gbàwé náà tó mọ̀ pé a perin a lọ gbàwé so eyín erin méje oògùn tó báyìí sangila a ta àmọ́ oníkóòdù àlè sọ gbogbo àárín torí bẹ́ẹ̀ ló ìjà ti dé tá a fi pínyà àti àbáláyé tí àwa fi tún padà sólú ògbójú ọdẹ so a lè mọ tú àárín nísìn so jẹ́ tí àtúnrí ní àárín yẹn so gbogbo àwọn àgbà ọdẹ wa náà ní àjòkó níkàlẹ̀. lọ́jọ́ tí ẹ̀pẹ̀ràn ní ńlá tẹ́wọ́n ló gbó tẹ ẹ̀pẹ̀ràn sẹ́rùn tí ìṣẹ̀rù báyìí. ẹ ṣeun bí a bá sọ pé ẹran òṣèlú bà wá ó dìpẹ́ lórí ìbọn tá à ń gbé rìn so bí wọ́n bá ní ẹran ṣẹ̀rùbà yẹn ó dìpẹ́ lórí ìbọn tá à ń gbé rìn so ti yín tí a bá yìnbọn sẹ́ràn míì gba ìbọn yẹn ó lè má kó ẹran tán kí ẹran máa bá rébò aṣọ́dọ̀ yìí sẹ́mọ̀ ẹran mi ò máa sáré bọ̀ yóò mọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ̀. dandan ni amúra àjà wá ṣe rí nígbà tèmi fi ń yìnbọn lójú méjèèjì mo ní àwọn àdá kan
àdá yẹn là ń pè ní àdá bòròró. Kwara State mo ti ń ṣe àwọn àdá mi. Àdá yẹn ni àwọn ṣòbó máa fi kọ̀pẹ́ níjọ́, ṣùgbọ́n àwọn wà rán akọ sí akọ yẹn á gbé kọ́ báyìí tètè yóò wà ní ẹ̀gbẹ́. In case bọ́ bá yìnbọn sẹ́ran tí ìbọn yẹn ò kẹ́ran tán tẹ́ran ń bọ̀ tó bá fi fàyọ báyìí á ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀. A rí àdá yìí lò, kò dàbí ìsìn gbogbo àwọn ọdẹ environment wa nísìnyí kò sẹ́ni tó nírú àdá yẹn, kò sẹ́ni tó tiẹ̀ mọ̀ because tẹ bá rí àbòrò tán da màálù yẹn àdá yẹn ni wọ́n ń lò tẹ́ fi ń ṣe jàǹbá burúkú. Tí ọba nírú àdá yẹn lẹ́gbẹ̀ẹ́ tí bòròró bá rí ọ yóò máa kí ọ pé sànúkú sànúkú sànúkú, wọn ó dọ́ọ̀jì ẹ torí pé wọ́n ti mọ̀ pé iṣẹ́ jàǹbá tá a fi ń ṣe ìwọ náà ti mọ̀ nípa ẹ̀, ó wúlò fún ọdẹ dáadáa. A ò rí ẹni tó lè pàkọ yẹn ní environment wa ń bí mọ́. Tó yẹ pé ìgbà tí mo wà ní Kwara State ẹni bíbá ẹ a máa fi awọ ọ̀gá làápàkọ, kì í ṣe irú àkọ ni àwọn ń lò, bó ṣe rí ni irú àkọ tá à ń sọ rèé. Wọ́n wàá sokùn mọ́ báyìí, á wà ní dédé bíi kẹ́ni okùn wà ìbá sokùn sí báyìí, á wà pa báyìí. Ṣé ń gbọ́ mi? Tí wàhálà bá ṣe tí bá fàyọ báyìí, I will do upon do. Tí irú àkọ tí bàbá tó wà ní tẹ́ fún mi tó wà báyìí pé mo fi gbé kọ́rùn báyìí, tí bòròró bá rí irú àkọ yìí á ṣàgbà mẹ́lì fún ọ because ó ti mọ̀ pé àkọ yìí jàǹbá làwọn fi ń ṣe. Wọ́n máa tún máa tí wọ́n bá pàdá tó mú ó wà tó fi bíléèdì máa kó lẹ́nu. Sáà mi ò rí tí bòròró sọ sí. Bòròró bẹ́ẹ̀ ń wò yìí àwọn kan ní Fílàní, mo ní Fílàní ò lágbára, bòròró ló lágbára. Àkọ yẹn yóò wà bí mo ṣe sọwọ́ ẹ̀ ni ó wà, okùn ẹ̀ ti já ni o, tókùn ẹ̀ ò bá já màá gbé kọ́rùn, màá sọ bí wọ́n ṣe ń lò. Tẹ bá yìnbọn sí ẹran gbà tí ẹran bá parí ìjà tẹ bá fa ilé yọ báyìí, sir you can do upon do. So ti yẹyin ilé tó jẹ́ dìfẹ́ǹdì bó ṣe olè òun ló wáyé tó yìnbọn sí tìbọn ọ̀ràn tó dẹ̀ ti mọ èròjà tó wà lára àdá yìí. A ò ní tú di iṣu dédìí ìkòkò ni o torí àwọ̀ ọdẹ tábà tún iṣu dédìí ìkòkò ó ní tí wọ́n fún àdá yìí. Tó ti yẹyin tábà fún àdá yìí ní èròjà tọ́dẹ gbé kọ́rùn tó wà lọ́rùn ọdẹ tá a fún léròjà tiẹ̀ tí ilẹ̀ bá rọ bóyá yìnbọn sí yàn ìbọn òràn tó yìnbọn sí yàn tó yìnbọn tó lè tìbọn òràn tí ọdẹ bá rí pé lówó ègè olè ti súnmọ́ tó bá fàdà iyọ̀ tó bá jùlẹ̀ abẹ bí bíléèdì ni. Ṣùgbọ́n a ò ní sọ èròjà tí ó wà lára ẹ̀, a ò ní sọ sórí afẹ́fẹ́. Bí a bá sọ fún ìdísí ó ti di ti yìí nù. So tí àwọn àgbà ọdẹ yẹn fi ń kó yọ̀ lóru. Ṣé ẹ lè ṣiṣẹ́ ọdẹ láì lóògùn? Èèyàn ò lè ṣe láì lóògùn. Kí ló dé? Ẹ ṣeun. A ò lè lọ òde ká mọ̀ ní èròjà lára. Torí pé ìgbà tó bá ń lọ eríṣiríṣi ẹran burúkú ló wà nùgbó, eríṣiríṣi èèyàn náà lẹ́ẹ̀ bá pàdé. Ẹlòmíì lè wò pé òun ti ṣọdẹ látàárọ̀ títí dalẹ́ torí pé pẹ̀lú àwọn bàbá wa tí a ní níkàwọ́ tó ti eyín nígbà tó bá lóko ọdẹ tí yóò ṣe ọjọ́ kan lọ sí oko ọdẹ kan ẹnìkan yìnbọn pa tanpẹ́pẹ́ ta ẹni yẹn ṣé wọn tá ń pè ní tanpẹ́pẹ́ Bẹ́ẹ̀ni. ṣé ti mọ Kòkòrò tí máa ń tàyàn yẹn. tanpẹ́pẹ́ Tọmọ bẹ lábẹ́ tanpẹ́pẹ́ tanpẹ́pẹ́ ìbọn bá ní. ṣé wọn tó kígbe báyìí gbogbo aṣáré débẹ̀ ààbò lórí àwọn àgbà ọdẹ wọ́n gbé ọ̀rọ̀ sí létí wọ́n sì gbé sí ní orí tó ti yìn ó ní èèwọ̀ mo ní kò sí kú lójú ẹ̀ ikú ti kọjá lọ àwọn míì dẹ̀ tún ń pè gèdè lẹ́gbẹ̀ẹ́ wa so lágbára ògo Ọlọ́run àrí pé kò sí ìyọnu mọ́ náà. Ọjọ́ tẹ bá Egbére pàdé bẹ́ẹ̀ ni kò lè ṣẹlẹ̀. ẹ ṣeun ṣe rí ọmọdé ni wá nígbà yẹn tó ṣe yìn mi ò bá pàdé rí àkọ́kọ́ tí ń bá pàdé nìyẹn mo á lọ́gbẹ́ lóru mo ṣe dẹnu náà lọ títí ní pápá ni o iná ilẹ̀ tẹ́ lọ
ilẹ̀ tẹ́ lọ gbogbo ìta yìí ń sọ̀rọ̀ nígbà yẹn kò sí tó jọ àwọn àpẹẹrẹ méjì mo ti rí nígbà tí mo wà ní school so a ò ká kún a rí iná tí ó mọ jò lára igi ńlá tí ó mọ wọ́lẹ̀ lóru àgbàbòmí lọ àkókò dákú mọ̀ súnmọ́ àti abẹ̀rẹ̀ ọdẹ yìí tí mo wá lọ́gbẹ́ tí mo rí egbére gbogbo ò lè ga jù báyìí lọ bóyá rí báyìí ó wá gbé láńtà dání mo ti dẹ̀gbó títí tí mi ò rí nǹkan kan pa mo wá rí iná yẹn ní pápá ní Kwara State ni o mo wá rí iná yẹn ní Kwara State èmi ò mọ̀ kankan mo wá ń tọ̀ lọ pé dájú ṣe bọ́dẹ̀ kan ni iná ẹ̀ tàn yín iná yẹn ò wá ga ju báyìí lọ mo wá ń súnmọ́ lọ òun náà ń lọ níwájú mo ń súnmọ́ lọ òun náà ń lọ wájú ọdẹ yẹ kájọ dúró tira wa ká sọ̀rọ̀ ká fìdí ìbọn tilẹ̀ kájọ pàrọwà síra wa bàtúmọ̀ àwò títí ó pẹ́ atẹ́gùn kan fẹ́ kàn mí ìwọ ni mo wá sọ pé ó dà o ibi tó ń bá lọ èmi ò lè bá bẹ̀ lọ mo wá yà báyìí pé kí n máa lọ báyìí bí mo ṣe ń lọ yẹn lòun náà lọ kírọ́ọ̀ṣì mi egbére mo wá dìtẹ́ bí ó wá tán mo tún kírọ́ọ̀ṣì pé mo ń padà sọ́nà ẹ̀yìn mo ti tún bá wájú mi fẹ́ kí n pẹran nú gbòdì ni mo ẹsẹ̀ wá mọ̀ pé tí àwọn àgbọ̀ ọdẹ sọ fún wa wípé bàbá Ẹlẹ́gbére máa rìn èmi náà wá dìtẹ́ di pé bí ọ ṣe máa ṣe ni mo wá tún lọ tó bá tún rìn dérú bí ara lé yóò tún dúró lóòru ni o èmi nìkan náà mo gbé bàn kò sẹ́ni tó tẹ̀lé mi ọ̀dàbọ̀ ọ̀bá wa ní jẹ́ ẹ̀rẹ́ náà pa ìwọ náà wà ní dúró níwájú mi mọ́ mo bá na Bájínátù sí bá nà bọ́ sí ìbọn láńpẹ́ ní Bájínátù mo bá gbébọn sí ó ti bọn ró ó disappear mo wá lọ bẹ̀ ìbọn tó ń yìn sí iná ẹ̀ ó gbọ́dọ̀ dá mi lọ mo kàn rí àpẹẹrẹ bí àwọn labalábá kankan so nínú pé irin san níbi tó wà mi ò gbọ́n pa àmọ́ ṣùgbọ́n títí mo ṣe dẹ̀ná lóòrùn yẹn délé mo ṣe dẹ̀ná gbogbo mo ṣe dẹ̀gbó tó mi ò rí èkúté pa o everything o ti kó ẹran pamọ́ ńlẹ̀ bí ìbọn pa o kò pa o mi ò lè sọ pé n tó ṣẹlẹ̀ rí ṣùgbọ́n mo ṣe dẹ̀ná tó mi ò mú kinní kan wọlé pé ẹran tí mo pa wọlé ni ó ti kó àwọn ẹranko ńlẹ̀ òun náà ti disappear so bí a ṣe rí àwọn ọjọ́ yẹn nìyẹn. ṣé lóòótọ́ lolúgbó wà. olúgbó wà. olúgbó sọ kí ni iṣẹ́ olúgbó. olúgbó náà làwọn alágbára tá à ń sọ yìí. náà ni a máa bọ tí a bá fẹ́ wọ igbó igbó míì wà tá a wọ̀ ọjọ́ kan mo wọgbó kan mo yìnbọn sí ẹran ó jẹ́ wonderful sí mi lájọ́ tí mo ti wà láyé mò ń wo ẹran kò lè ju irú bíbá ẹ lọ sí mi mo dẹ̀ gbé ìbọn sí ìbọn gé àwọn ẹ̀ kú o mi ò rẹ́ran mú o. kí ló dé. ó jẹ́ wonderful sí mi because ó yẹ kí gbogbo orí yẹn ó túká. àwọn lásán nìbọn. àwọn ni mo bá ń lẹ́lẹ̀ ẹran tó pẹnu dé kì í ṣe pé lanú lẹ̀ mo wá lọ lé babaláwo mi torí mo ní àwọn àgbà bàbá yẹn wá wò ó wá rẹ́rìn mo sì jẹ́ ọmọ school ọmọ secondary school ó wá ní Sunday ó wá rẹ́rìn ó ní màá lọ ṣe tutù báyìí lọ ṣe tutù báyìí mi ò bìlífù because mi ń gbà yẹn gbọ́ bẹ́ẹ̀ bá lóògùn mi ọlọ́pàá mi gbà yín gbọ́ ó ti di ẹ̀jẹ̀ mi mo wá lọ́dọ̀ ẹ̀ bàbá wa ní àwọn bàbá wa ní àwọn bàbá mo yàn kàn dá lóhùn mo kú o àárọ̀ kùkùtù mo wá ẹran etí mo kó ajá lọ mo kó ìgbà ajá mi lọ bẹ̀ a ò gbúròó kí wọ́n ti ẹ̀ gbóòórùn ẹran gbóòórùn ẹran nìyí ṣé ẹran tí àwọn ẹ̀ bọ́ lẹ̀ ká mọ̀ mọ́ ibi tó ra sí so ibi tí ẹ̀rọ ayé ti ń bà mí nìyí so òun ni pé gbogbo nǹkan kọ́ olúgbó ṣé ń gbọ́ mi kí ló gbọ́ nǹkan lólúgbó o
àwọn èèyàn fúnra ara wa nínú ìlú la ń bá lọ. bíi ti bò. ẹ ṣeun mo ní ọdún kan ní Kwara State náà ní Bègídá Mòrò local government secondary school mo pa ìmọ̀dò tí mo wá pa yìí àwọn mùsùlùmí ní sẹ́rẹ̀ pé ọmọléèwé ni ẹ̀rìnsà road master la fi gbé dèlú níbi tó tóbi dé la fi gbé dénú erulé coordinator ní àgbàlá ẹ má sọ̀rọ̀ yín lọ. la fi gbé dénú àgbàlá èrò bí omi ọmọléèwé ẹ̀ṣẹ́ ọmọléèwé náà lèmi náà àkún ẹran àṣe gbogbo ẹ̀ kí la fẹ́ ṣe jíjẹ ni kì í ṣe pé mo fẹ́ ta wọ́n wá mùsùlùmí làwọn èyí jẹ wọ́n lẹ́ran tí ò láṣẹ ni tí ò láṣẹ èmi ò gbọ́ rí ẹ̀rí ìwé Kwara ẹni kírísítẹ̀ lèmi àgbọ̀rí àwa bẹ̀rẹ̀ sí síkún ẹran yìí nígbà tá a kun ẹran yìí tán oníkálukú àwọn mùsùlùmí wá lóòru wọ́n wá ń gbà ẹlòmí àdémú ńláńlá ẹran ńláńlá ni mò ń bù kó tiẹ̀ tán torí ó ti pọ̀ jù mo gbé tẹ̀kan àtórí wá fún bàbá mi nílẹ̀ kí n tó léwu láti Mòrò dé Ìlọrin láti Ìlọrin dé ìlú Ìjàbẹ́ ní ti wọkọ̀ àwọn Ìsá tí wọ́n gbé mi débì só ti ẹ̀yìn mo mọ̀ pé mo ru ẹrù sódà tútù kò lè ṣe gbogbo tó kù wá nílé mo kan kinní síta ẹ tó bá dé àbù máa jẹ bàbá ìyá kò sẹ́ran mọ́ sẹ́ran lápá ẹni sẹ́ran ní eléyìí dúrọ́ọ̀mù yóò ní gbẹran tó yẹ pé bàtẹ́ran wà ní so bá a ṣe mọ̀ ṣe àwọn mùsùlùmí wà lọ́jà àmì wà wá lóru àwọn àgbà àmì wà lọ́sàn àwọn àgbà pé àwọn ó jẹ o so kò sí níbi gbogbo nǹkan ṣe ń lọ gbà yìí ayé dáadé ń gbà yẹn ẹran wà gbogbo ẹ̀ ló wà tí àwọn ọdẹ ń jèrè rárá wọn ajá tẹ̀yẹ̀ ò rírí tó bá dé Kwara State yóò rí báyìí jẹ́ má bẹ̀rẹ̀ ìgbé agogo ní oṣù kejì sí kẹta ajá mi ò ga tó yìí ajá mi ò ní ju báyìí lọ ṣùgbọ́n ìgẹ̀ ìgbé òsè páláwó la fi ń dẹ̀gbẹ́ ní pápá oníjọ́ tí mo ń sọ̀rọ̀ sí inú ẹgbẹ́ ọdẹ mo ní afọ́jú má tẹ̀pá bẹ́ẹ̀ mo sọ lọ́rọ̀ àná ẹ rìkọ́dù ẹ̀ máa gbọ́ o afọ́jú má tẹ̀pá yìí ojú ẹ̀ méjèèjì fọ́ o kò rí na wọ́n á ń tó òkẹ́sẹ̀ yẹn nínú ìpàdé ọdẹ wa bì wọ́n ní irọ́ pápá ta ń lọ pa kéèyàn fọ́ lójú kó sì lóko ọdẹ kó dé kó bọ̀ kọ lugi kó ìkọ̀kùn mọ́ kọ lẹ́sẹ̀ mo ní ìkàkọ̀ ní ṣe mo nígbà tá a jọ pàdé mo ló jẹ́ kàyéfì já ìgbàdé tó ń kọrin àjọ ń dẹ̀gbẹ́ ni bẹ́ẹ̀ ni àmọ́ iye olóọdẹ nílọrin yàtọ̀ sí gbèríko mo ní àwọn ń sọ̀rọ̀ títí ní gbogbo àwọn ọ̀gá mi kan tó sọ nírọ̀ ni Peter ló wá rí lórí íńtánẹ́ẹ̀tì ní ọdún kejì kẹta ní wọ́n á gbé wá sórí íńtánẹ́ẹ̀tì pé àfọ́júmọ́ tẹ̀páre kankan báyìí ó lóun wá wò pé àbí ọ̀rọ̀ tí ìṣẹ̀lú wá sọ̀rọ̀ wọ́n wá gbé dé wọ́n wá gbé kinní sójú ẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ kigi bọ ẹ̀yìn ijú ẹ̀ kò rí dáwọ́ ẹ̀ fi irin gun báyìí kò ṣẹ́jú wọ́n ní bàbá ní sẹ́yìn náà ń pè ní olóhùn náà ni bàbá wọn là ń gbọ́ pé ẹ máa lóko ọdẹ olóhùn lọ ó ní bó ṣe wà gan tó lé lọ báwo lẹ ṣe ń lóko ọdẹ tó àkọlùgì olójú inú lejò ń lò wọ́n sà ìjọba tíráì mírèkù wọn kò rí náà so a sì jọ lóko ọdẹ ní àjọ dé ní tábà wá tó ń lóko ọdẹ ó lè wá ní kí lórúkọ ọmọ ẹ ti ń jẹ Déwálé ọ̀rí gàlà tó ń lọ níwájú ẹ̀ nì ìgàlà ló ń lọ níwájú ẹ̀ nì ìgàlà tó ló ń lọ ọlọ́ngbẹ́ ìgàlà ló wà wájú ẹ̀ lọ́ba sẹ́nẹ́ sí ìgàlà pàà ó lè ní arákùnrin èkùlù níbọ̀ nì èkùlù níbọ̀ nì èkùlù náà níbọ̀ ó lè ní sẹ́sẹ́ níbọ̀ wá kò sí sẹ́sẹ́ pápá kí náà kó èkejì sẹ́sẹ́ ti jẹ́ tó tóbi ju sẹ́sẹ́ lọ rántí ẹ̀ alọ́ ló ń bọ̀ ọlọ́gbẹ́ ẹran ni tẹ́ bá ní olóòdẹ o kò ní dábú yàrá ìyá ẹ kò sẹ́ran inú gbọ́dọ̀ kó àwa o tó bá lè gbọ́ á ní ẹtù dé ojú sọ́mọ dúdú ni pẹ̀lú ẹ̀yàwó ìyá àwọn àgbọ̀dẹ mẹ́ ń pápá a ò ní àgbọ̀dẹ ń bì kẹ́kẹ́ lọ̀gbẹ́ kí náà mọ̀ sàṣọ pápá ló wà
ní àwọn ògbóǹtarìgì ogun wọn ní olóde ó yá sí kùkú lẹ̀ o sí kùkú lẹ̀ o lò sí ní o ìgbẹ́tọ̀ kó àwọn kò sẹ́rẹ̀ o gbogbo olóde ló kún bẹ́ẹ̀ bàbá ìjẹ́ olóde ní Akíntọ́lá ọjọ́ olóde lágọ́ọ̀sẹ̀ ọjọ́ olóde ní oríta ọjọ́ sáà mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí a ṣe wá máa dẹ̀gbẹ́ tó ọdún kan lọ gbòho ní Kìsìnì wọ́n kan ẹran tí wọ́n ń dárúkọ yìí kìnìún nígbà táwọn olóde tẹ́ kan kìnìún tẹ́ wọ́n tiẹ̀ ti ń gbé òfé tẹ́ wọ́n ti fẹ́ fótó wọ́n ti mọ̀ pé ẹran abìjà ni wọ́n rí bẹ́ẹ̀ ni ègèdè ó mọ̀ pé gbogbo tẹ̀yìn olóde bá wà àwọn asípa àwọn àgbàgbọ́ dẹ́ wọ́n wá ń pè gèdè bẹ́ẹ̀ ṣe ń pè gèdè ni wọ́n ń béèrè pé bo ló wà ni wọ́n níbi báyìí láti rí o wọ́n wá bá àwọn kìnìún létí odò wọ́n sùn síbẹ̀ takọtabo wọ́n wá ń jùrù báyìí sí àwọn ọdẹ àwọn àgbà ọdẹ ní o ọmọ ọdẹ ò lè débẹ̀ o irú àwa yóò lè débẹ̀ o wọ́n wá lò torí bẹ́ẹ̀ kìíní bá ti rájá ajá tẹ́ ń wò yìí yóò kárùbọ abẹ́ ni tí a sì mọ rájá panu wọ́n lè fẹ́ mọ̀ lélé ajá bá ṣùgbọ́n ọlá pé bẹ̀rù ajá ò kárùbọ abẹ́ ni tó àìsí kárùbọ abẹ́ kò ní lè sáré tó bó ṣe lè sáré mọ́ ajá ò mọ̀ sá títí wọ́n ṣe mú ó sì fàyà so from there àwọn àgbà ọdẹ wà lọ́bẹ̀ mi ò sínú àgbà ọdẹ o ó wà máa lọ fọwọ́ ra lórí báyìí nígbà tó pé àyájọ́ ń bẹ òun náà máa yọrù nígbà tí èèyàn ń sin ajá tá a ti ń sìn for donkey years tó ti yọ wọ́n máa fọwọ́ ra lórí wọ́n máa fọwọ́ ra lórí inú àwọn kìnìún yóò máa dùn wọn ò nípa wọn o wọn wà ní kí ogun ọmọdé kí wọ́n máa lọ àtajá bàtálì èèyàn ní o kì í sọ 100 èèyàn o kì í ṣe bí 300 èèyàn o tí wọ́n wà nínú gbó lọ gbogbo nìkan ẹlòmíì ò ní gbọ́ pẹ́ẹ́rì kìnìún ẹlòmíì ò ní gbọ́ pẹ́ẹ́rì kìnìún tó máa lórí so wọ́n máa lọ tí wọ́n bá wá lọ tán táwù làwọn àgbà ọdẹ ẹ̀sẹ̀ kúrò ní ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n bá wá lọ tán o ní ọpọlọ wọn ṣẹ̀ṣẹ̀ jí níbi tí wọ́n wà so àwọn àgbà ọdẹ ń bẹ láyé àtijọ́ dáadáa ó sì ń bẹ níbò míì nísìnyí náà so bí àṣẹ́ńdẹ̀gbẹ́ ní pápánu ní Kwara State so ti yẹn ṣùgbọ́n gbogbo ohun tó ń padà ń ṣẹlẹ̀ náà àdè tá a bá ń wò á rí i pé gbogbo kan ń change agbára táwọn bàbá ẹ̀ ní wọ́n ti fún àti òye kí a fún torí kí ló fà á owó àwọn olóṣèlú ti ń gbàgbára lọ́wọ́ wọn. a jẹ́ pé lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye kan lọ lórí social media lórí TikTok ẹ mọ̀ gbọ́ táwọn kan mọ̀ sọ pé àwọn gbé ìgbére wálé àwọn fẹ́ níyàwó àwọn ọ̀dọ́ ọdẹ ni àwọn ọdẹ kéékèèké àwọn alẹ́ àwọn mú ìwé wá láti inú igbó wọ́n bá ṣe márèèjì Nàìjíríà gbogbo àwọn fámìlì ẹ̀wọ̀n náà wá láti inú igbó wọ́n wá sí ìgbéyàwó pẹ̀lú àwọn dáná àwọn ṣe gbogbo ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. irọ́ pátápátá ni wọ́n pa irọ́ tí wọ́n kàn mí sí ni so ti yé yín babaláwo wo ló dífá fún wọn babaláwo wo ló ṣògùn fún wọn àpẹẹrẹ wo ni wọ́n rí tí a fi dá wọn mọ̀ báwo ni wọ́n ń ṣe ga tó so ti yé yín tí àwọn àgbà ọdẹ tí wọ́n ń gba ẹni lọ́wọ́ ìgbére ó ní bẹ́ẹ̀ ṣe ń gbà gbogbo ẹni ò ní ju kékeré báyìí lọ tí wọ́n ń gbà lọ́wọ́ ìgbére tó ti yẹn ní àwọn àgbà ọdẹ èmi yóò ti gba aṣọ ẹni lọ́wọ́ ìgbére rí mi ò tí ì gbà rí ṣùgbọ́n àwọn àgbà ọdẹ tí wọ́n fi ń yé wa pé tí wọ́n bá wọn pàdé nígbó tí ẹni tó bá wà tí wọ́n bá gbà lọ́wọ́ wọn ìgbére ò ní jẹ́ kí ẹ gbádùn tí ò bá ṣàyájọ́ tí wọ́n ní lọ́wọ́ òun ni egbére ó fi tẹ̀lé wọn fẹ́ délé kó tó padà tẹ́májì tí délé ni wọ́n máa lo tùràrí tó gbóná torí pé bí wọ́n bá sùn lọ yóò àgbẹ̀ níhùn yóò wá kó ẹ̀ ní lóru ṣùgbọ́n àyájọ́ pẹ̀lú tùràrí tó wà nù ilé kò ní jẹ́ ó lè wọlé. èmi àti ẹ̀ ní lórí social media ẹ̀ mọ̀ gbọ́ èmi à ní òun fẹ́ gàlà òun fẹ́ níyàwó. ṣe rí àwọn rúmọ̀sì ni àbámọ̀dá ni ṣe rí gbogbo àwọn ẹranko inú igbó tó ní agbára àwọn àgbọ̀dẹ mọ̀ so ti yìn àwọn ọdẹ mi wọ́n yìnbọn sí galaba ẹ̀ wọ́n rí ẹ̀jẹ̀ wọ́n ó tọ́ débi kan ara so ti yìn tó bá ara wọ́n wà kàn
pé bó lọ sọlẹ̀ sí ṣé bíbí ìlàtọ̀ ẹ̀jẹ̀ dé arin náà lọ wà àwọn àgbọ̀ ọdẹ dájú àwa lọ wọn ò wà kàn wọn ò sì rí ẹran yẹn àwọn iwin tó ń sìn wọn wà sọ fún mi pé bọ́ bá dé ìsàlẹ̀ ìwọ̀ fún bẹ̀rùn bóyá bẹ̀rùn lẹ́rìn ṣubú sí ṣé ti eyín wọn ti tì síbẹ̀ ibẹ̀ ni wọn ò bá lọ ṣé ti eyín so ó yàtọ̀ sí àwa ọdẹ wù mí ló pọ̀ jù báyìí a bá ń sọ pé àwa ẹni sìn ká sọ ká kà wá sí ọdẹ wù mí ló kù torí pé owó la nídìí kò sẹ́ni tó fẹ́ ṣe ohun ìtẹ̀mbálẹ̀ ọdẹ mọ́tàrà. So kò sẹ́ni tó fẹ́ ṣèyún mọ́ ní ìsìn mo fẹ́ gun jíìpù mo fẹ́ gun tírélà mo fẹ́ gun aeroplane àwọn bàbá wa àwọn mélòó ló gun aeroplane rí àwọn bàbá wa àwọn ológun káàrí lẹ́yìn kí wọ́n dẹ̀gbẹ́ kí wọ́n ṣe kí ayé ó mọ̀ pé ọdẹ ni mí ní ayé àtijọ́ bí àwọn bàbá wa ṣe tọ̀tàn ọdẹ apẹrin láyé àtijọ́ bẹ́ẹ̀ ni ọdẹ apẹrin ààyè tí wọ́n tẹ́ máa jòkó sí wọn ò ní àga ẹni ní o ni wọ́n tẹ́lẹ̀ lọ tẹ́ máa wá ṣèpàdé ní ọ̀dọ̀ olúọdẹ kan wọ́n wá tẹ́ nílẹ̀ lọ ọdẹ apẹrin wọ́n tẹ́ nílẹ̀ lọ ọdẹ apẹfọ̀n wọ́n tẹ́ nílẹ̀ lọ àwa irú àwa ni ọdẹ apọ̀kẹ́rẹ́ ni à ń pa tùkú pàmọ̀dò pa gbogbo àwọn ńlá àwọn kéékèèké nù so àwọn ọdẹ apọ̀kẹ́rẹ́ nù tí wọ́n bá dé agbo so agbo yìí tí wọ́n bá wá débẹ̀ àwọn àgbọ̀ ọdẹ yìí àwọn tó ń pe ìrù erin wọn ò kìbọnú kínní wọn ò fi kọrùn kò bá àsọmọ tí wọ́n bí lánàá òun ló pe erin ayé apẹrin òun ni ó lọ jòkó sí tí ó wà apọ̀ ńlá ẹ̀ ńlá àwọn ẹran kan wà tán pè ní ẹ̀ ńlá sọ́sì ẹyin nínú igbó pápá ni gbogbo wọn wà o ọ̀gẹ̀ wọ́n ń pẹ́ ẹran kan ní ọ̀gẹ̀ inú pápá náà ni wọ́n wà sọ́sì ẹyin bí yàtọ̀ sí àwọn ẹ̀fọ̀n kankan yẹn àwọn ẹran yẹn náà jẹ́ àbíjà ẹran ṣùgbọ́n ní gbogbo àwọn ẹran yẹn ohun tí àwọn fi ń jà ó yàtọ̀ sí tẹ̀fọ̀n ẹ̀fọ̀n ní òun ò ní gba ọ̀hún lára ẹni tó bá pa òun ṣùgbọ́n kí a tó pa òun ló ti gbọ̀ ọ̀hún ara òun kó tó rí nǹpa ó gbọ̀ ọ̀hún ara òun tó bá ti pa òun ọ̀pá nù ṣùgbọ́n tó bá ti rí nǹpa ó rí pòun pẹ́ ní ọ̀ so láì tiẹ̀ nu àwọn ẹran kan wà lọ́gẹ̀ ọ̀gẹ̀ dàbí kí náà ń porúkọ ẹ̀ tí wọ́n tó ní ìrùgẹ̀ tí wọ́n ń gùn lẹ́sìn ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́gẹ̀ rí láwọn oríṣiríṣi àwọn àgbẹ̀ ẹran ńláńlá ẹ̀ ṣòṣè tó bí àwọn ẹran oríṣiríṣi rí mi ṣùgbọ́n bàtà yìí bá tún wà á tún mọ rántí míì tí ó ń sọ kalẹ̀ tí àwọn bàbá wa fún wa so bí àárín sí tún rí mi. ọdẹ tó roko tí ò mẹ́ràn bọ̀ o. yóò jọ òun ńlá pàǹságà ọbẹ̀ o. ọdẹ tó roko tí ò mẹ́ràn bọ̀ o. yóò jọ òun ńlá pàǹságà ọbẹ̀ o. ṣèdí ṣóńṣó obìnrin tó ṣèdí ṣóńṣó àríjà ẹ̀pọ̀n. ṣèdí ṣóńṣó obìnrin tó ṣèdí ṣóńṣó àríjà ẹ̀pọ̀n. ṣèdí ṣóńṣó. inú mi dùn. àwa dúpẹ́ lọ́dọ̀ yìí náà nínú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ fún wa tí àjọ ń jíròrò ní ayé àtijọ́ ṣàṣà ní èèyàn tó lè gbàyàwó ọdẹ láyé ìjọ́un kò sí olówó tó lè gbàyàwó ọdẹ níjọ́un kò sì sí olówó tó lè gbàyàwó olè méjèèjì yẹn wọ́n dúró tira wọn ni olè a lọ kó dúkìá a kò wá aṣọ wo ni ìyàwó olè fẹ́ wọ̀ tí ò ní rí wọ̀ so ti ẹyin bẹ́ẹ̀ ni ọdẹ irú ẹran wo nìyàwó fẹ́ jẹ tí ò ní rí jẹ mo lóko mo pẹ̀fọ̀n mo pa ọ̀yà mo pò kété ẹran wo ló wù tó fẹ́ jẹ tí ò ní rí jẹ so láyé àtijọ́ àwọn ẹran ìyàwó ọdẹ àti ìyàwó olè ṣòro gbà gbogbo ìyàwó tó kù ló tún gbà because olè tí wọ́n bá ní gíní kan ló jáde o tí wọ́n bá lọ rọ́ọ̀bù tí wọ́n kó délé
ayé ìjọ òun ṣe fún wa adẹ̀rín rírí ṣùgbọ́n nowadays ó kù sí owó ẹran náà ò sí bí tíjọ́ mọ́ nínú igbó kò sẹ́ran bí tíjọ́ mọ́ so jẹ́ bí àárín ṣe tó ṣe tún jẹ́ o nínú ọ̀rọ̀ tí ẹ ń. yọmọ dùn mọ́ wa àmín Jésù yọmọ kúrò má wọ̀ àmín náà bẹ́ẹ̀ ni o láṣẹ ìdùn ṣẹ́rú bá wọn sáà inú mi dùn Ọlọ́run ló ṣe ẹ mọ̀ ṣe àmín Jésù yọmọ dùn mọ́ yín àmín yọmọ kúrò má wọ̀ táyé àmín. ṣé ẹ sì ń yìnbọn dì sí. a sì ń yìnbọn. bọ̀tí bí ọdẹ ọ̀kẹ́rẹ́ lẹ́sìn ṣe báyìí. àwọn àgbọ̀dẹ bàbá wọ́kàtí mi pé ìgbébọn mi wà ní ìbánikọ́ fídíò ẹ̀ kọ́ rí àwọn bóyá kí n wọ gbérí ọdẹ kọ́ rí bí a ṣe jẹ́ tó ti yẹn tí àwọn inú ìtàn tí mo ń sọ fún ẹ ní àwọn mọ́rò local government secondary school ń bẹ̀ tẹ́ ń bá rí mi báyìí wọ́n ó pè bí irú àwa ẹ̀ ti kú dànù Ọlọ́run gbọ́ ṣùgbọ́n ẹlòmíì tí ó bá sì ń bẹ láyé tó wá ń gbúrò pé Sunday lélẹ́yìí kíní kan lélẹ́yìí á jẹ́ kàyéfì sí pé ẹni sì ń bẹ láyé so Ọlọ́run náà ló fún alẹ́ mi gígùn so dáa pé irú ẹ̀ kan lọ ní gbébọn mi dání ìbá wọ gbérí ọdẹ ìbá dì í ìwọ náà ò bá rí pé dájúdájú àwọn ọmọ àwọn àgbọ̀dẹ náà láwọn tó jẹ́ bí àárín ṣe jẹ́ gbogbo ń tá a kó dání òun náà la fi ń ṣe ọdẹ níjọ́ àásòkùn sí báyìí a máa gbé kọ́rùn kókùn ẹ̀ tó já ìyẹn ni tá a bá fẹ́ lò bí ìbọn ò bá ṣiṣẹ́ tó tá a sì ti mọ èròjà tó wà lára àdá náà láfà yọ tá a bẹ̀rẹ̀ sí fi ṣe iṣẹ́ tá a fẹ́ ṣe tọ́lọ́dẹ ń fún wa sí tí oògùn sì ń fún wa sí so ó jẹ́ bó ṣe jẹ́ báyìí. ok ó ti yé mi ẹ jẹ́ kí n ṣé mo lè sọ pé ó ṣoògùn àrò. ó ṣoògùn àrò ẹranko ọmọ èèyàn ó yè ó ṣe òǹkan ń tagbé òǹkan ní talùkù odídẹrẹ́ ni òǹkan náà bẹ́ẹ̀ mọ̀yámọ̀yá ẹ mọ̀ ṣe àmì àmì Jésù. ẹ dúró inú ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣé takú sọ́dẹ náà ń takú ni. ṣe rí ọdẹ tó ń dẹ takú kì í sọdẹ níjọ́ ṣùgbọ́n lóde ìsìn àti kóra wa pọ̀ ká lè pọ̀ sí i. ẹni tí ń hègbè nǹkan sọdẹ ni. ẹni tó ń hègbè ìsọdẹ kì í sọdẹ ṣùgbọ́n nígbà tá a fẹ́ pọ̀ mọ́ à ń sì ro ẹlòmíì mọ́dẹ. torí mo rántí nígbà tí ẹlòmíì tó bá wẹ́ran tí ọba rí tó bá rí kọ̀ǹkọ̀ yóò yìnbọn sí o. ẹsẹ̀ rí òótọ́ ni nígbà tí ẹran ń palẹ̀ mọ́ tí ẹran ń tán nínú ìlú tó ti yé yín òun ni irú ọ̀hún kwẹ́sàn tẹ bèrè lánàá pé ǹjẹ́ ẹ lè gbé kámẹ́rà tẹ̀lé wa ló kú ọdẹ tó ẹ gbégbà kan á nìkẹ́ gbé ká lọ a wà ní ẹdúró báyìí o ẹ lọ kógbó láti bí ìwá nígbà tí ẹ bá ń gbọ́ ìbọn tó ń ró sí tùkú tó ń ró sí gàlà tẹ̀yìn náà wà ń bẹ̀ ṣùgbọ́n nowadays kò sẹ́ran bẹ́ẹ̀ mọ́ ẹran yìí wọ́rìn mọ́ ẹ gbégbà tí ẹran wọ́rìn kódà àwọn oníyìnbọn sẹ́wọ́n ní kẹ́ máa fídíò ẹ̀ abíòye yìí bẹ́ẹ̀ ni àwọn ọdẹ míì lẹ́yìn wọn iná mọ̀ bọ́ àwọn nìkan àwọn ìmọ̀ yìnbọn ṣùgbọ́n kẹ́yìn lè máa rí wọn kẹ́ máa fídíò ẹ̀ ẹran yìí ò pọ̀ mọ́ bíi tíjọ́ ni erùgbẹ́ta lọ lánàá àgbà bíi ọ̀yà mẹ́jọ kankan ìgalà méjì ló lọ máa lọ́wọ́ lánàá ọlọ́gẹ̀rẹ̀ méjì lọ ṣùgbọ́n láòjò tó rọ̀ láàárọ̀ yẹn ó gbàgbára lọ́wọ́ wa tí ò bá sí tòjò yẹn ilẹ̀ gbọ́dọ̀ rẹ nù. so tẹ bá rí ìgalà sì wà ń gbó. very neat bóyá láìpẹ́ láìjìlá fẹ́ ló kọ́ dẹ̀ mí tá a bá pàgàlà á ní kẹ́ wá fídíò ẹ̀. ọlọ́run sì ìgalà sì wà nínú igbó. igbó gala wà. ẹ̀tà wà nínú igbó. àfìrìbòjò ńkọ́. kò sí ní ọ̀dọ̀ wa bí nílẹ̀ ìdọ́mọ̀ náà ó yapa Kwara State àfìrìbòjò wà. àfìrìbòjò wà mí. ó wà ń pápá. ẹ̀dù ńkọ́. ẹ̀dù ó wà l'Ondo State ṣùgbọ́n kò sí lẹ̀ fàdúmẹ̀tì. Ègbin ńkọ́. Ègbin Kwara State ló wà. Ègbin ò sí nílẹ̀ yìí. kò sí nílẹ̀ Ondo State. Ọ̀gẹ̀ ńkọ́. Ọ̀gẹ̀ pápá náà ni. Túùpù ńkọ́. Túùpù wà ń bí Ìmàdó wà ń pápá. ok kò sí túùpù ń pápá. kò sí ń pápá. ọ̀ǹtì sáàdì Ondo State pọ̀ tá a ń pè ní ìlú àwọn bàbá ti jẹ́ Èkìtì Kwara wọ́n ní túùpù ń bẹ̀ ṣùgbọ́n àwa ní gbóná lọ Ìmàdó ni. ǹjẹ́ sí ẹ̀ tiẹ̀ ti bá wọn lọ sóko tẹ́yìn náà ti bá wọn pa èrè rí. èrè mo ti parí dáadáa. bó lẹ ṣe lè pa alẹ́ lè rí ṣòro pa. òṣòro pa òun fẹ́ẹ̀ ló fẹ́ẹ̀ gọ̀jù. ejò èrè. èrè ló gọ̀jù. bó lè ṣẹlẹ̀. kí la tún pè ní Yorùbá ege. amọ̀kùn python. ní Yorùbá olúfà òun ló gọ̀jù. mi ti bò. ẹ ṣeun ṣe rí èrè tá à ń sọ yìí tí ó bá gẹ̀gùn
ṣé ń gbọ́ mi o tó bá gẹ̀gùn ṣé mo dá ń pè ní ká gèèyàn gẹ̀gùn tó ti hangi síbi kan ó lọ gun orí igi yóò wá darí kẹdùn báyìí tó ti yin bí ibi tá a jọ dúró tá a jọ ń ṣe yìí tí ó wá fẹ́ kọjá ní títì tó lọ pé bẹ́ẹ̀ ló fẹ́ wọ́gbà tàbí bẹ́ẹ̀ ni ẹnìyẹn fẹ́ rìnsẹ̀ lọ òun wá wà ń bì í lágbára ògo tọlọ́run òun fa ẹ̀ ó fẹ́ ni wá bì í ṣe pé èèyàn fẹ́ tọ títì lọ báyìí lọ sí òkè lèmi lọ secondary school tó bá dé Jerusalem á ní jẹ́ kó ń gba kọ́nà tó ń bá ti gba kọ́nà kó ń lọ sẹ́ni kọ́lẹ́ẹ̀jì àyà òun fa èrè ló fà tó bá dẹ̀ ti fa òun abẹ́ ibi tó wà lẹ́ni ó gbà kò ní wòkè o so àwa wọ̀lù lọ́rùn awolè mọ́lẹ̀ àwa dè lókun lọ́gbẹ́yìn lọ so àwa dè lókun tó bá ti wá dè lókun àwa sùn lẹ̀ ọlọ́jà náà lọ́gbẹ́yìn lọ àwa dè lókun tó bá ti wá dè lókun ẹnìyẹn gbà tí ò bá tó ẹ pé ọ̀dà àgbọ̀ ọdẹ ni tó bá ti dè lókun báyìí àgbọ̀dẹ ó wà dákẹ́ tó bá ti di àgbàdo ẹni o lókun tó rí pé kò ságbára tó ti wé mọ́ tí ó sì ní dá ọ̀pá ìyẹn kò tí ì dá òde ni tó bá ti wá dèun àgbọ̀dẹ ó wà dákẹ́ pápá àwọn àgbọ̀dẹ ni o tí ó bá rí pọ̀ mọ́ ọdẹ ni pápá ní òpá nísìn pápá àgbọ̀dẹ tó bá ti dè lókun àgbọ̀dẹ ó wà dákẹ́ yóò sí ẹ̀mí ó lè máa mí kéékèèké àwa sí ẹ̀mí o tó bá ti sí ẹ̀mí yẹn èrè wọn wá wò pé àwa dẹ̀ra tó tẹ̀ kó ti dé àwa dẹ̀ra lẹ̀ báyìí ṣe pé mo sùn ká lókun mo wá tún tú okùn díẹ̀ tí o bá ti tú okùn tẹ́nìyẹn ò mira tí ò mira hàn àwa máa wò á dẹ́ tí o bá ti wá rí i pé a tó fún un tẹ́nìyẹn ò bá tún mira tó dẹ̀ ṣe pé nìyẹn mí díẹ̀ díẹ̀ tó bá ti wá dẹ̀ á sì wá tú kálá rẹ̀ àwa wọ́ lọ kó tó wọ́ lọ tó ti ń wọ́ lọ ẹ dìde ẹ ti sá lọ. tí ó bá lè pé ó ti rí tó ẹgbẹ́ lómi tí ó mọ̀ ẹ pé ó mọ̀ jà kìtìkìtìkìtì wọ́n jọ mọ̀ fà á. yóò wá fún un pa títí ẹ̀mí ó sì bọ́ lẹ́nu tẹ́mi bá ti wá bọ́ àwa túká àwa lọ àwa fi àṣẹ ẹ̀ léyìn níbí a fi ìjàgbọ́n ẹ̀ lébi orí ẹ̀ yẹn á na ẹni tí ó gùn àṣẹ tọ́lọ̀ ń fún ni o èyàn ó gùn gbogbo ẹran egungun ó rọ̀ bí ẹ̀kọ́ láìsí wa lọ gbé mi àwa gbé mi láti ẹsẹ̀ méjèèjì àmì tasọtasọ àmì tasọtasọ tó bá mi dé ọrùn báyìí wo bí yálàyé ejò tó lè mi èèyàn lórí kí ló dé àṣẹ tọ́lọ̀ tó fún mi kò lè mi orí èèyàn àmì dọ́rùn báyìí á dúró tó bá ti wá dúró òun bóyá between 7 days lórí ìtò lè sọ̀kalẹ̀ òní ò tó kó omi tó wà. tọ́dẹ bá ka mọ́ mẹ́ nǹkan. tọ́dẹ ó ti kódà àdá lásán báyìí ẹ̀ fi bẹ lórí kò lè jà mọ́ kò sí kankan tó ní mọ́ kò ságbára tó lè ṣe mọ́ kódà bí àwọn àgbọ̀dẹ bá débẹ̀ tó wáyé pé ẹranko lómì tó já ọdẹ ni láti mọ̀ pé òun gangan ọdẹ ni èjòlá gangan ọdẹ ni o àwọn wàá débẹ̀ wọ́n yọ apó wọn ó kò bọ̀tì wọ́n wàá rẹ orí ẹran yẹn kú òní orí ẹ̀ gbàyẹn ló tó lè sọ ẹran kalẹ̀ sínú òkú ẹ̀ tó bá sọ ẹran kalẹ̀ tó yí síjú òyìn báyìí yóò máa wọ́ lọ báyìí tó bá ibi òpópó tó ń wọ́ lọ lágbára ògbọ́rọ̀ tẹ bá dẹ̀gbẹ́ lọ́bẹ̀ ẹ pàyà láyé ọdẹ òfìlẹ̀ yọjọ mọ́ lọ. yóò máa tó àwọn àgbà ọdẹ ẹjọ́ wọ́n á pa àwọn àsìn apani o bonú ń lọ àwọn àgbà ọdẹ ẹjọ́ wọn ò gé orí ìkú lọ́rùn ẹ̀ yóò wá ríbi gbé ẹran mi ṣùgbọ́n àwọn àsìn ayé afẹ́ gígùn níbi ìlànà tí mo ń wẹ́ran òun gẹ́gẹ́ ẹran. wọ́n ti pa tipẹ́tipẹ́. so bí àwọn ẹjọ́ ń ṣe é ṣe the same thing to kìnìún àwọn bàbá tó bí wa nígbà tí wọ́n ń sọ̀tàn wípé tí wọ́n bá dẹ̀gbẹ́ dé stage kan tí wọ́n kan kìnìún ẹ̀gún máa gún lọ́wọ́ nínú igbó ọwọ́ yẹn ó ti wá wú tí ó ti lérò rò kì í ṣe irú àwa yìí o àwọn àgbà bàbá ni o tí wọ́n bá kàn wọ́n wà á mú ẹ̀gún kìnìún wà á nawọ́ sí wọn báyìí iṣẹ́ ló débẹ̀ o agbára ló débẹ̀ o á nawọ́ sí wọn wọ́n wà á make sure pé wọ́n la ọwọ́ yẹn pẹ̀lú blade pẹ̀lú ọ̀bẹ ni o bóná ti mọ ti jẹ́ blade
wọ́n la wọ́n yọ ẹ̀gún jáde wọ́n yọ kú wọ́n fún kìnìún tí wọ́n bá fún àwa wo àwọn ọdẹ títí àwa gbà báyìí lọ ibi tó ń lọ òun agbára Ọlọ́run apẹ̀rẹ̀ lẹ̀ bí ẹni ni pẹ̀lú agbára tó ní só ti eyín àwọn ọdẹ ó kàn máa kó ẹran tẹ̀lé ṣùgbọ́n àwa sìn bẹ́ẹ̀ gùn bá gun sáà ní gbébọn sí ìbọn ni so bí àwọn ẹjọ́ fi ń jayé níjọ́ sẹ́yìn kọ́kọ́ pa èrè bó ló ti ṣẹlẹ̀. ẹ ṣeun níjọ́ tí màá kọ́kọ́ pa èrè mi ò rí rí mi ò sì mo gbọ́ tàn ẹ̀ dáadáa àwa lọ kó ọdẹ oko ọdẹ tá a wá lọ yìí ó jẹ́ ìgbẹ́ agogo ìjọba ń gbọ́ pé à ń dẹ̀gbẹ́ agogo ní Kwara State wọ́n máa lu agogo tẹ̀lé gbogbo ọdẹ lẹ́yìn ni erúgbẹ́ táwọn àndẹ̀ ń bì báyìí kì í ṣe gbé agogo nù àgbẹ̀ agogo dání tó mọ̀ tó kò gán èrò bí omi a lè pé 600 more than that tí àjọ máa wọ́ lọ báyìí là ń lọ alágogo ni ò ní jẹ́ ká sọnù tó bá ń la agogo ń lọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bíi wọ́n mọ ẹni tó súnmọ́ yóò mọ bá ti ń da ẹfáìtì sí bíi gbogbo èèyàn mọ lọ bíi ó wá díjọ́ àṣà ń lọ àwa dé etí odò tá a wí omi ti gbẹ ni wọ́n wá ní okunlẹ̀ rí o okunlẹ̀ èmi ò sì mọ dáńgbè lókunlẹ̀ mo sì láyà dáadáa ń bá bọ́ sí ojú odò ní gbogbo èèyàn fọ́n lójú odò mo ṣe bọ́ sójú odò ibì kan wá gbẹ́ bí yàrá báyìí tí yàrá yẹn fẹ̀ tó báyìí èmi ó ti wá wọ́ dénú yàrá yẹn ó wá gbé orí ẹ̀ síta báyìí èmi nìkan mo ṣe wọ́bẹ̀ tó ń rí báyìí ejò lájà ń sọ rèé ó sì na orí síta mo ṣe gbébọn sí orí náà nà tí náà bọ́ sakabula èmi náà ti sá jáde o mo ti gun òkè stẹ́ǹpù lọ mo bá dúró ló pẹ́ kò mọ̀ pé kankan kọ̀ sí kò mọ̀ pé kankan sí nígbà tí ó rin gbogbo ara ẹ̀ délẹ̀ lẹ́ran wọ́ jáde tó bá wé mọ́gi báyìí yóò bó èpo ẹ̀ délẹ̀ ni tó bá wé mọ́gi á bó èpo ẹ̀ délẹ̀ ni èmi náà ti wá takété sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí àyànná ṣe tutù ni mo ṣàgé orí ẹ̀ kámọ́ ẹgbẹ́ agogo sì ní pápá tẹ̀ bá gbọ́ Kwara ti Ìlọrin pápápá ni wọ́n máa bu ẹran mọ́yàn lọ́wọ́ tó bá pé bí èjòlá torí ìfúnnú ẹ̀ yẹn àti ọ̀rá anú ẹ̀ wọ́n máa ń lò fóògùn su tí wọ́n fi ń gbin su so oríṣiríṣi kan ní à ń lò sí kámọ́ kémìgà tó rí èyí tó legun tó bí gé ìtuta wọ́n ti gé gbogbo ẹ̀ tán so bí mo ti kọ́kọ́ pa èjòlá nìyí so ọ̀rá anú ẹ̀ èmi nìkan tó ń pa gan mi ò lè rù délé torí èrò bí omi ní ta ni ó bá mi gbé bọ́ jẹ́ kẹ́nà pé kẹ́ni ẹ̀ẹ́ta bá jọ súnmọ́ra wa bá jọ lo kó báyìí àásọ̀nù á ṣe délé ni so wọ́n bá tí mo rí táwọn èèyàn bá ń gbé òní ohun tí mo lè bù ń bẹ̀ ṣùgbọ́n tó ń délé ni wọ́n ní ọ̀rá báyìí wọ́n máa fi ṣe kan báyìí wọ́n fi ń ṣe kan báyìí wọ́n máa fi ń ṣe kan báyìí so gbogbo nǹkan yẹn lè wọ́n bá tèmi náà rí bù òun ló jẹ́ tèmi níbi èjòlá yẹn kì í ṣe ẹran kankan tó ní agbára kò lágbára tó bẹ́ẹ̀ tó bá ti gẹ̀gùn òun ló lágbára ààrẹ tó dùnmọ́ sá tó bá wà nílẹ̀ tó bá gbọ́ tí ẹran bá ń dún yóò gbé orí ẹ̀ sókè nílẹ̀ báyìí yóò máa wo ibi tí ẹran láti lè sọlú ẹran gbà agbára tó nínú níbi tí kò léyìn ó léyìn ṣùgbọ́n kì í ṣe pé ó lè dá èèyàn gbá mú láì ṣe pé ó wé mọ́ agbára ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sọlù yàn èèyàn ó ṣubú yẹn bá yìí ti ṣubú kí ló kù so bí àárín ti ṣe ẹni àwọn ejò tó kù tẹ́ ń wò ẹ̀yìn kálukú ló lágbára tiẹ̀ èrú ọ̀ká nìsín onímọ̀ọ́ba agbára tiẹ̀ tí ọ̀ká bá fẹ́ tí ò bá sàrán sí kọ́ká tó sàn yẹn ó pẹ́ ọ̀ká paramọ́lẹ̀ ló burú jù ní gbogbo ejò pátá so bẹ́ẹ̀ làwọn ejò yìí gàgà wọ́n lóògùn tiwọn so a ò lè fi gbogbo ẹ̀ sórí afẹ́fẹ́ ni ní àwọn kan tí àwọn àgbà fi ń kóyọ̀ lórí tí a bá sín ẹ̀rùn ẹsẹ̀ yín méjèèjì báyìí tá a parí iṣẹ́ síbẹ̀ tẹ́ bá gbẹ́sẹ̀ léjò báyìí kò ní lanu láéláé
tí paramọ́lẹ̀ tẹ bá rí ẹ bá parí iṣẹ́ tẹ lò màá ní kẹ́ dúró tì báyìí ẹ̀kọ́ olódù yìí ẹ̀ wá dúró sẹ́gbẹ́ ẹ̀ láéláé tẹ bá dúró tó bá pé 2 minutes yóò di rẹ̀ lóṣù kan ni a sì já rẹ̀ sí méjì á pa rẹ̀ fún rẹ̀. iṣẹ́ náà ló débẹ̀. iṣẹ́ ló débẹ̀ àwọn àgbà ọdẹ náà ní. gbogbo ẹ̀ sì wà. ó sì wà lágbára ogun lọ. èrò àlùmíì nìsín nínú àwọn ọdẹ èrò àní ànísìn báyìí tí wọ́n lọ ṣe àmọye bítíbitì owó ó wà nú àpò ọdẹ ni. appendix ó wà nú àpò ọdẹ ni. kí ni à ń korúkọ yìí ọ̀sà ó wà nú àpò ọdẹ ni kákan fi. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí ìjẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyò rà ìwọ gbọ́dọ̀ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.